Assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh. Mo kí gbogbo wa ní gbogbo àyè tí a bá wà. Ọlọ́run yóò wọlá bí ó ṣe ń jẹ́ òun. Ọlọ́run bá kò ní dààmú ẹnì kankan wa. Ọlọ́run bá yóò kún gbogbo wa. Oore àìnípẹ̀kun Ọlọ́run bá yóò ṣe fún gbogbo wa. Níbí ẹ jẹ́ ká kọ́kọ́ máa fi kíra wa pé a kú ọjọ́ ńlá. Torí ọjọ́ ńlá ti wọlé nìyẹn náà ni. Ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Ọlọ́run á wọlá bí ó ṣe ń jẹ́ òun. Yóò dùn wa nínú. Kò ní fi wá lẹ̀ fún ìyàjẹ́. Ọlá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ṣé rí nǹkan tí máa ń bí mi nínú pẹ̀lú gbogbo ẹ̀yin tí ẹ lérò wípé bóyá ẹ̀ ń gba Yunusa sílẹ̀. Irọ́ orí burúkú tẹ̀ ń bá kálẹ̀ káàkiri ilẹ̀ fi ń kó bá Yunusa ní gbogbo ọ̀nà, ní gbogbo ààyè. Irọ́ òun sì lè gbálà torí pé gbogbo ẹni tí Ọlọ́run bá ti ní yóò wà nínú ẹni tí ó ṣe ẹ̀sìn. Gbogbo ẹni tí Ọlọ́run bá ti ní Ọlọ́run ọba yóò dá yẹ̀yẹ́ rẹ̀ sílẹ̀. Gbogbo ẹni tí Ọlọ́run bá ti ní yóò ka àbùkù ní títayé àtijọ́ ìgbéǹde àlùkìyámà. Wàláhì ní ó ṣe ti Yunusa. Gbogbo ẹni ni mo fi sọ fún yín. Irú ìbàjẹ́ orí burúkú ò lè ti máa bá kálẹ̀ káàkiri. Ẹ lọ rí bó sórí social media ní ìsìn inú yín dùn. Ìdílé lọ́ba ní ká ń bẹ Yunusa kò ní dáa fún yín pẹ̀lú irọ́ burúkú tẹ̀ pa. Ẹ ní láti bọ̀tán tó dáa. Ìdílé tèmi ó bẹ Yunusa. Wọ́n mọ̀ọ́mọ̀ tan Àmọ̀tẹ́kùn síwájú ni. Torí àwọn tán lọ rí threatening pé wọ́n ń wá mi, wọ́n pa mí, wọ́n ṣe kíni, wọ́n wá mọ̀ọ́mọ̀ lọ rí gbé ẹ̀mí mi sí wọn lọ́wọ́ bẹ́ẹ̀. Tí orí bá fọ́ tí yín bá yín, ẹ rí pé sùn, ẹ daft. I think somebody just tell me about a book. Màá sì wá, but title yẹn náà ni mo fẹ́ gbìyànjú láti pè kí wọ́n wá The Fool and His Money. Ẹni tí ó ní owó tó jẹ́ pé àgọ̀ tí ó lọ́gbọ́n ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń náwó lé Yunusa lórí ẹ gọ̀. Ẹ fi eyín báyìí fi họ ara. Ìbànújẹ́ ó bá yín lórí ọ̀rọ̀ mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ̀lé mi lórí wàláhì ẹ ò lè rí mi mú torí pé Ọlọ́run bá lọ́ràn mi ní nǹkan tí mò ń ṣe. Màá sì máa jẹ́ ìbànújẹ́ fún yín ni màá mọ̀ dá yín láàmú ni ẹ wò ní ilé sùn. Gbogbo tẹ́ máa sì ná lé lómi lórí yóò mọ̀ já sómi ni pẹ̀lú ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe ń ná ẹ mọ̀ rò pé torí pé kẹ́ mú mi ni Ọlọ́run sì máa bá ọ̀rọ̀ yín jẹ́. Gbogbo ẹni tí bá sì ti ń ro aburú sí mi gbogbo wọn ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ló tó fi rán mi níṣẹ́ tó rán mi. Àwọn ọmọ tán lórí tì mọ́lẹ̀ ẹ̀bí wọn léèrè ni wọ́n ń bẹ́nu àwọn tó sán mi lábàrá níjọ́ tán gbé mi wá s'Ògbómọ̀ṣọ́. Wọ́n ń bẹ́nu àwọn tán lórí ṣe mítìn lórí pé wọ́n bá ti dé nítorí àwọn fojú mi rí nìyí. Ẹ mú tún fídíò yẹn wò. Nígbà wọn tó kó wọn wọn sì wọ́n kó ẹ ó mọ̀ ṣiṣẹ́ ni. Wọn bá wà bọ́ lọ́la. Ẹ rí i pé Ọlọ́run bá ti bá mi tari wọn síbi tí ó kàn tari wọn sí. Ẹ̀yin tẹ́ ẹ kù ẹ ó bọ́ sínú ṣáàgó wọn. Èmi ó dá mi lójú pé nígbà tí Ọlọ́run bá yẹ tó bá ṣe ìdájọ́ lórí Yunusa wàláhì àwọn tí ó gbé nǹkan jẹ ní ọ̀pọ̀ l'Ògbómọ̀ṣọ́. Pé ẹ̀sìn rèé. Wọ́n ń ṣe àìsàn nínú. Wọ́n sì ń ṣe àìsàn ọkàn ṣùgbọ́n wọn ò lè sọ fáyé. Ní tí ó sì padà pa yín nìyẹn. Ẹ̀yin ìdílé mi bẹ́ẹ̀ ta ni lórí kíni. Èyí tẹ́ sọ ẹ̀gán tó mú bí mi yóò tún mú mi tó tú àṣírí yín tó pọ̀. Àdíjọ́ mo ti ń tú àṣírí yín, mo ti ń tú. Èwo náà bá ń bẹ̀ tó jẹ́ pé irọ́ ni. Gbogbo tí iná mọ̀ já sí irọ́. Láàárọ̀ òní nísìn. Àbí ká pé lánàá nù. Bàbá tó bí mi ti pè mí. Àtijọ́ kíra wa. Wọ́n sì ṣe àdúrà tó pọ̀ fún mi. Tí yín bá yín ẹ ṣe ẹ̀sìn. Wàláhì. Òòṣà má jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n lọ́rọ̀ yín kárò mọ́ tú jẹ bí iṣu. Ẹ rò pé ẹ dọ́gbọ́n ni ó wá di àgọ̀ mọ́ yín lọ́wọ́. Ẹ rò pé ẹgbọ́n ni ń di àgọ̀ mọ́ yín lọ́wọ́. Up till now
ọgbọ́n yín àti làákàyè yín kò tí ì sọ fún yín pé kí ló kù tẹ́ fẹ́ ṣe lórí Lọ́ba Níkà. Anáwó lé lórí a ò rí mú, anáwó ògùn lé lórí a ò rí mú, apárọ́ mọ́ a kò ṣeé ṣe, a lo agbára. Òun náà ni èmi yìí nìkan ṣoṣo àti gbogbo àwọn ọmọ ìta tẹ́ ẹ ní àti oníranù tẹ́ ẹ ní, wọn ò lẹ́ni méjì tí wọ́n ń bú àfi Zubairu Muhammed Taofeek. Òkè ẹ má bínú, bàbá mi ti bẹ̀ yín, sí ní tẹ́ fẹ́ wí nù, ní tó dùn mọ́ yín nù. Bàbá mi ti sọ fún yín pé àwọn tó ń kó yín kálẹ̀ káàkiri ọmọ àwọn ní gbogbo wọn, àwọn òbí wọn àbúrò wọn ní gbogbo wọn, wọ́n bí wọn lọ́wọ́ àwọn, wọ́n dàgbà sọ́wọ́ wọn. Ṣé ìhun ní kí Yunus ọmọ ṣe lọ? Ẹ wo bí tẹ́ ẹ gọ̀ sí. Àwòrán Muhammed Taofeek níṣẹ́ kí ni nǹkan tó fẹ́ jẹ́ ìyàlẹ́nu fún yín? Àbórí yín dàrú ni? Ẹ ṣe fọ́ nínú báyìí tó bá dijọ́ ìgbéǹde àríkè wọn rí pé bàbá mi ò bá mi gbẹ́rù mi ni. Ẹ ṣe gọ̀ báyìí náà. Ẹnu tó bá dijọ́ ìgbéǹde àríkè wọn ẹ rò pé gbogbo àwọn àbúrò mi tẹ́ ń kó kálẹ̀ káàkiri ẹ rò pé àwọn náà bá ń gbẹ́rù mi ni. Kálukú gbẹ́rù tiẹ̀ ni. Ẹrù tèmi lèmi ń gbé kiri yìí. Kálukú náà kò gbé tiẹ̀. Aṣẹ́ gọ̀ tó báyìí. Ọ̀dà àwọn èèyàn mi ti bẹ̀yìn ẹ mọ̀ sí wọn tí ní kí ìmáàmù kan máa jẹ́ lọ. Wọ́n ti kí ní Yunus kan máa jẹ́ lọ, wọ́n ti ní kó máa parọ́ lọ. Ẹ má dákọ̀ Zubairu Muhammed Taofeek mọ́ ohun Taofeek ní kẹ́ ẹ má dákọ̀ Muhammed Taofeek ní kẹ́ ẹ Ọláwálé Àkànmú Ìmọ́lẹ̀ Àdínì òun ní kẹ́ ẹ má dákọ̀. Mo tó fi lókè mi ní sẹ́yìn pé nínú fídíò kan tí mo ṣe kódà mo tún ti dákọ̀ ìyá mi síbẹ̀. Nínú àwọn ọmọ tó ṣì ń tẹ̀lé yín tọ́jọ́ pọ̀ máa ń tì mí gangan tí mo interview ó lè bá yín kú níbi tí gbọ́n ti ń tẹ̀lé ara yín pẹ̀lú Yunus. Ṣé kò ti sorúkọ ìyá mi fún yín? Ẹ lọ́dún tuntun àwọn fídíò mọ́mọ́ mi bàbá mi yẹn wò ẹ ó bá orúkọ ìyá mi níbẹ̀ ẹ ti ṣàníṣẹ́ ìwọ lóde. Tẹ́ bá ní mo bá ní yéè mo kàn wí pé yéè nítorí pé kó mọ́ dàbẹ̀ ni kó mo sọ pé mo tó tán níwájú Ọlọ́run ọba. Àmọ́ kì í ṣagbára yín. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ láti pé kẹ̀kẹ́ rí ní kẹ̀kẹ́ mọ́ wípé ọwọ́ wa ti mú ẹ̀rí apá ti dá ẹ̀rí pé kò rí nǹkan kan tí ó ṣe mọ́. Ẹ mọ̀ gọ̀ o. Aṣẹ bunú báyìí àtọmọwé àtolówó àtàlágbára àti gbogbo ẹ̀ nínú yín pátá lórí Zubairu Muhammed Taofeek. tó tí nǹkan bá ti bá Zubairu Muhammed Taofeek inú yín ti dùn àwọn ọmọ yẹn wà á mọ̀ dùnú lọ. Ṣé yẹn change nǹkan tá à ń sọ? Ṣé yẹn oyún ní kékeré ló sọ ọmọ kúrò? Daft nítorí wọn tó ti dọ̀tà ẹ ò ní làákàyè. Nǹkan wo ní ìsìn ni mo decide láti sáré ṣe fídíò yìí nígbà tí mo ń kàn I'm just going online wá rí pé àwọn ìdílé iṣẹ́ rí ní tó ṣe wọ́n á dùn mọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ wọn ni pé wọn ò bí yín dá pé kẹ́ ẹ jáde kẹfẹ́ èmi máa ń sọ̀rọ̀ yín mi ò gbé fídíò yín lé yín sì gbé fọ́tò yín jáde rí sórí kíní mi ò ní gbé fọ́tò sórí screen ẹ̀ ń gbé fọ́tò mi torí kẹ́ ẹ lè bá tajà ẹ̀ ń gbé fọ́tò mi torí kẹ́ ẹ lè bá lè rí àtẹ́wọ́gbà. Bó o ní o ṣe rò pé ẹ lè rí àtẹ́wọ́gbà torí pé nígbà tẹ́ ń gbé fọ́tò mi sí ní táwọn èèyàn mọ̀ wí náà ni pé ẹ̀ ráwọn wèrè ẹni tán ni wọ́n ń bá jà náà nìyí. Òun náà ni báwo ni èyí gan ṣe ń wo fọ́tò mi táyà yín ọmọ ọjà èmi ìjáyà fún baba ńlá bàbá gbogbo yín Zubairu Muhammed Taofeek ìjáyà gbogbo yín ni ẹ búra pé tẹ bá gbọ́ orúkọ yẹn táyà yín ọmọ ọjà yóò sì jákú ni. Mi ní nǹkan tí mo sọ fún yín ju yẹn lọ o gbogbo tẹ́ ń gbé sórí social media yẹn Zubairu Muhammed Taofeek àwọn ìdílé rẹ̀ bẹ ìmáàmù pé kíni wọ́n bẹ́ fún kíni nígbà tó pé Yorùbá ò yé yín ibọ́ ọmọ Tógò lẹ́ni kọ́ lọ rí interview bàbá mi ẹ̀yin bàbá agbègbè Zubairu Muhammed Taofeek tó wà lórí social media ìpè wọ́n ní wọ́n lọ́mọ yín ní ń sọ̀rọ̀ lórí social media bàbá ni wọ́n wí bẹ́ẹ̀ ṣé wọ́n ní wọ́n wí bẹ́ẹ̀ pa àwọn làwọn bí wọ́n wí fún yín ni pé wọ́n wí bẹ́ẹ̀ pọ̀ mọ́ àwọn ní sọ̀rọ̀ lórí social media torí wọn ò ní access láti lè rí. My father has eye problem títúgbó kọ̀tẹ́ǹdì yín ẹ̀yin èèyàn mo kàn tún tú yẹn fún yín ní kẹ́lẹ́ bá mọ̀. He has eye problems torí ogbó ló lè
jókòó wo fídíò bá ló jẹ́ kán sọ fún yín pé wọ́n wí bẹ́ẹ̀ torí tí wọ́n bá ti gbóhùn anybody lè lo ohùn anybody àwọn gan fúnra wọn sọ àkànmú ohùn ìwọ pẹ̀lú lágbájá sì jọra wọn ohùn wọn pẹ̀lú kódà tí lágbájá bá ń bá mi sọ̀rọ̀ lórí fóònù wọn mọ̀ ṣe bí ìwọ ni kódà tí lágbájá bá sì tí ìwọ náà lọ bá ń bá mi sọ̀rọ̀ wọn mọ̀ ṣe bí lágbájá ni ẹ gọ̀ ẹ daft ọmọ tó bá yọ ọgbọ́n lọ́rọ̀ yín ọmọ gọ̀ ẹni kọ́ mọ́ kú ikú ni ọba pa ọmọ náà tí ìbá ṣe ikú àgọ́ ní ìyẹn sọ wípé ẹ má dákọ̀ Zubairu nínú ọ̀rọ̀ wọn tẹ̀yìn síwájú torí wọ́n retí kẹ́ ẹ dákọ̀ Muhammed Taofeek ní kí ni bá rí bí gbẹ̀yìn bí tó bá délé tẹ́ ẹ mọ̀ pé ṣùgbẹ́ tẹ́ ẹ wí anybody ló lè bí àṣùgbẹ́ ẹ bá sọ pé Zubairu ní ẹ lè sọ pé anybody ló lè bí àZubairu tẹ́ bá sọ pé Muhammed Taofeek ní ẹ lè sọ pé anybody ló ń bí Muhammed Taofeek but not my own Zubairu Muhammed Taofeek mo fẹ́ kẹ́ underline rẹ̀ tẹ́ ẹ bá mọ̀ pé wọ́n bá bí yín dá pé èmi Zubairu Muhammed Taofeek ìmọ̀lẹ̀ àdínì ìjà ìhà gbogbo àwọn alábòsí gbogbo ní òye ṣe lóògùn mọ̀sán ni kò síbi tí mi pé ti dáyà ajá ìgbóǹdé máa jábò sí yẹ pé mo dídì mọ́ fi wọn praise ara mi but mo fi dúpẹ́ fọ́lọ́run wá yẹn fáyè ibi tó tó mi sí ó tó mi síbi tó dáa Ọlọ́run wa tún ní kí n wá ara àwọn èèyàn dáadáa lára mi gbogbo ẹni tó bá jókòó tì mí ẹni rí ní ẹni àlùbáríkà ni tọ́lọ́run bá kò ní gbàgbé wọn wá ẹ tẹ́ ò fi jókòó kẹrù ọpọlọ yín wò dáadáa kẹwàá ronú wò pé síntẹ́ ṣe yìí dáa níjọ́ tí mo bẹ̀rẹ̀ Zubairu Muhammed Taofeek nìkan ló bẹ̀rẹ̀ níjọ́ tí mo bẹ̀rẹ̀ Zubairu Muhammed Taofeek nìkan ló bẹ̀rẹ̀ ṣé mo kó èrò ẹ̀yìn yín àbí mi ò kó èrò ẹ̀yìn yín ṣé mo ń fún wọn lówó ni ṣé mo ń fún wọn recharge card ni àbí mo fún wọn ní fóònù àbí mo fún wọn ní laptop àbí mo ń sálárì àwọn tán wá ẹ lóṣooṣù ni níbi tó yẹ pé mi gan fún ara mi ní bùkátà ti tara mi èyí pé màá fi wá kó bùkátà àwọn kan sínú iwájú títí mi kò sẹ́ni tó lè ṣiṣẹ́ owó tó láàgùn tó ṣiṣẹ́ owó tó mọ nǹkan tá ń pè lówó tó ṣiṣẹ́ wàhálà àti kó ọrọ̀ jọ tó lè mọ fọ́kálẹ̀ káàkiri bẹ́ẹ̀ ti ṣe ń ṣe àfẹ́yìn tó bá jẹ́ pé in tó kó jọ owó ìwọ̀nù Ọlọ́run ló kó jọ tí kò dá láwọn ní òfin ní fi gègé lé kó torí pé yóò nà ní òfin kọ́wọ́ bọ̀ kó torí pé yóò nà ṣùgbọ́n kó tó mọ̀ pé kò sí ibẹ̀ mọ́ nígbà tó bá dé wúm tó dàbí ti kárò náà yóò tún mọ̀ pé òun ti ṣe nǹkan tí Ọlọ́run bá tí ó tẹ̀wọ́ gbà ẹ̀yìn ẹ̀ nínú social media ẹ bẹ̀ wọ́n ẹ tún bẹ̀ wọ́n ẹ tún rọ̀ wọ́n ẹ pé gbogbo fídíò tí wọ́n bá ṣe ká má fi fọ́tò mi sí ká wo iye èèyàn tí wọ́n tẹ̀ dá wọn. irọ́ ṣe wá gbilẹ̀ sí yín lára báyìí àwọn tẹ́ ẹ kó jọ àwọn òpin kẹ́ ẹ mọ́ kó wọn jọ but one thing tí mo mọ̀ ni wípé gbogbo ìjókòó yòówù tán bá fẹ́ jókòó pẹ̀lú yín gbogbo àwọn tí wọ́n wà yòó pátá pẹ̀lú ògo Ọlọ́run ni wọ́n fi Kùránì búra pẹ̀lú ògo Ọlọ́run bá wọ́n ṣe àlùwàlá báyìí wọ́n fi Kùránì búra yóò sì dùn mọ́ mi kọ́ sí gbogbo àwọn àfáà tí wọ́n wá jókòó tì yín tí wọ́n bá yín ṣe ẹkú ìnáwó ọdún mẹ́ta gbogbo wọn pátápátá kan wà lórí ìjókòó èyí tí ọba wà nínú wọn Ọlọ́run bá kò ní fèrè fún gbèsè ayé rẹ̀ torí pé ẹ fẹ́ wá gbà á lẹ́nu ẹ fẹ́ wá support ẹ ní àwọn kan sọ̀rọ̀ pé Yahya Gambari sọ pé tí wọ́n ṣe bí aláya rẹ̀ dákú sọ pé òun bọ̀ wá s'Ògbómọ̀ṣọ́ ni orí kò bàjẹ́ irú Yahya Gambari ń wá ẹ̀tọ́ sí kábíyèsí lára pé ọba Ghandi wọn ti kó kíni wá well èmi ò sí nínú ẹni tó lè sọ pé mo ní kí mo fẹ́ gbèrú wọ ìṣépè torí pé o ti fara kó ìṣẹ́ o ti fi ọ̀rọ̀ kó òṣì o ti fi kó ìyà ibẹ̀ ṣe tó pílánì pẹ̀lú àwọn ọ̀gá rẹ̀ nígbà náà tẹ bọ́ sórí láì tẹ́ fi ń búyàn ní àwọn oníkìní ni àwọn ológun ni àwọn oníkìní ni àwọn kìnìún tó ń jọ ń ṣe nígbà tọ́lọ́run fẹ́ tú yín láṣẹ nǹkan sẹ́ẹ̀ fọlọ́pàá kóra yín sẹ́ẹ̀ mọ́ tira yín mọ́lẹ̀ kálẹ̀ káàkiri gbogbo àwọn tó búyàn nígbà náà sí kò padà lórí mọ́ fẹnu rẹ̀ lọ́lẹ̀ ọmọ tí ò lójú tì
ọmọ tí wọn ò bí dáa tí wọn kọ́ rí irú táwọn wínú àwọn òbí rádaràda lórí èèlò lọmọ yẹn fi sọnù mọ́ wọn lọ́wọ́ less than 50,000 naira. Less than 50,000 naira. Tẹ́yìn ọba fólò ọ̀rọ̀ rẹ̀ àwa tá a fólò rẹ̀ láàmú báyìí. I wasted my time on them but mo kẹ́kọ̀ọ́ nígbà náà. Torútorú ni màá fi mọ̀ wò wọ́n live. Òun àtàwọn ọ̀gá rẹ̀. Ṣùgbọ́n níbo ló padà já sí? Níbo ni ó padà já sí ní gbogbo tẹ́ṣẹ̀ níbo ló padà já sí? Ẹ dákun mo ń rọ̀ yín gbogbo nǹkan tẹ́ báyìí lórí social media kan ní lójú òdodo. I'm not a blogger. I always tell you one thing. Bóyá ẹ mọ̀ nǹkan tí ń jẹ́ blogging ni ẹ lórí béèrè lọ́wọ́ àwọn ẹ̀dá máa ń gbéra blogger. Wọ́n place àwọn èèyàn tó dúró lórí òdodo. Àwọn content náà ní nǹkan kan present in their own content. Wọ́n place wọn lọ́tọ̀ sáwọn bloggers. Àwọn bloggers jẹ́ àwọn kan tá mọ̀ pààrọ̀. Ó ti fẹ́ lè ní 100,000 naira. Wọ́n pàtẹ́wọ́ wọn pé ẹlòmíràn mọ̀ bomi lójú pé àgbájá ẹ̀ mọ̀ ṣe dá. Ó fún yàn 100,000. Tó bá tún di nǹkan míì ó tún fẹ́ lómi 100,000. Each content sẹ́yìn tí ń gbé jáde yẹn sórí 100,000 lórí content kan. Tó fi lọ lè fẹ́ nìkan ní 100,000 naira. We don't use our brains. We don't. Fún yàn ní 100,000 yóò kúrò mẹ́wọ́n fún 10,000 naira. Láti fi celebrate ẹ̀ pé àyà ó dá kéèyàn mọ̀ ṣàánú. Àyà ó dá kéèyàn mọ̀ ṣàánú. It's a script. Those are bloggers. They will lie to you. Wọ́n sọ ọ̀rọ̀ fún yín wọn kò bá wọn wò ná bọ́lọ́hun fìyà jẹ wọn bí ó fìyà jẹ wọn. They blog to tell lies. Èmi ò parọ́ lórí nǹkan tí mo ń ṣe. Wallahi èmi ò parọ́ lórí nǹkan yẹn. Ṣé mo ní kí ẹ share rẹ̀ ni? Ṣé mo ní kí ẹ share rẹ̀ ni? Ṣé mo ní kí ẹ like ẹ̀ ni? Ṣé mo ní kí ẹ make comments ni? But it is still selling. Aside from not telling you to do it, it is still selling. I had something today. I am very, 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 very happy and impressed. Ọmọ tí èmi gangan fi okó di mi bí. Wọ́n jọ ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ yẹn wá ń sọ lórí fún wọn kí wọ́n jọ sọ̀rọ̀ tán. Ọ̀rẹ́ rẹ̀ yẹn ń bá mọ̀mọ́ tó bí ó ń bá mọ̀mọ́ rẹ̀ sọ̀rọ̀. Ọmọ yẹn wá ń sọ fún mọ̀mọ́ ẹ̀ wípé mọ́mì èmi pẹ̀lú ọmọ bàbá lọ́ba níkà lájọ dúró. The woman was very excited pé ọmọ bàbá lọ́ba níkà kẹ́ jọ bá mi gbé fóònù fún akájọ sọ̀rọ̀. Wá sọ̀rọ̀ wá kí ọmọ mi ó dúpẹ́ pé bá mi kí bàbá rẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn lórí òdodo tó dúró sí. Mi ò sí àjọ sí ní gbé ti lè rí wọn ṣùgbọ́n kò sí fídíò wọn kan tí mi ò kí ń wò. Mi ò mọ̀ wọ́n. I have 1,710 subscribers. Lórí fídíò kan màá ṣe láwọn èèyàn 1,600, 2,000 something, 3,000 something tí wọ́n wò, including those who did not subscribe. Kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ torí pé òdodo ìlàgbàmù. Ẹ jẹ́ kémi pẹ̀lú yín kájọ máa jáde lójoojúmọ́ kájọ máa sọ nǹkan tí ń jòdodo. Ẹ jẹ́ kájọ ṣe ní routine. Ká fún ara wa ní hours tá a fi máa gbé jáde. Tá bá gbé jáde láàárọ̀ ká gbé jáde lọ́sàn-án. Tá bá gbé jáde lọ́sàn-án ká gbé jáde lọ́rẹ̀. Tá bá gbé jáde lọ́rẹ̀ ká gbé jáde lálẹ́. Kò ṣe jẹ́ pé ẹ̀mẹrin lójúmọ́ lórí nǹkan tó wà nílẹ̀ wà láì sọ ibi láì lè sí láì. Ká pé 1 good solid month. Kọ́mọ ní èébú nínú. Kí mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ defend ara yín. Kí mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ defend ara yín. Ká wá jọ agree láàrin ara wa pé àtolówó àtàlágbára o àti kíní o tó bá wà involve ká mọ̀ pé orúkọ wọn jáde pé lágbájá defend ara rẹ̀. Àbí ẹ jẹ́ ká invite lágbájá kó wá sọ tẹnu ẹ̀. Ẹ jẹ́ pé láti agbárí yín dátẹ̀lẹ́sẹ̀ yín conscience yín ó mọ̀ sọ fún yín pé òpùrọ́ ni. Láti agbárí yín dátẹ̀lẹ́sẹ̀ yín ẹ̀rí ọkàn yín ó mọ̀ sọ fún yín pé òpùrọ́ ni. Wọ́n ní àwọn ìdílé lọ́ba ní Kánò bẹ́ẹ̀ ta ni. Kò ní dá fẹ́ tó kọ headline yẹn. That headline kò ní dá fún. Kò ní fọwọ́ ẹ̀ ṣe nǹkan tuntun dá mọ́ láyé. Ó lè máa kọ́ lọ ní ìsìnkú ọmọ rẹ̀ pé ọmọ dùn bọ̀ tí ń gbá tọ́nà ọba gba ọwọ́ yẹn kò ní mọ̀. Kò ní fi ọwọ́ yẹn kọ nǹkan tó dára mọ́ láyé. Kò ní fi ṣe nǹkan tó dáa.
Don't joke with what I'm saying. It's for real. Ìjọ táwọn ọmọ yẹn kan fọ gbá mi lẹ́yìn báyìí mo wo wọn lẹ́yìn báyìí mo ní pẹ̀lú gọ́ọ̀lù ẹ̀ kò sọ̀rọ̀. Ẹ wo mo ti gbàgbé pé wọn kò sọ̀rọ̀ mo ti gbàgbé ìjọ tí mo sọ ibo ni wọ́n wà nísìn. Tí wọ́n bá dé sẹ́ẹ̀lì kan lọ rí bí wọ́n lè rìn wọ́n sọ pé mo sọ bẹ́ẹ̀. Wọ́n sọ wípé mo wí bẹ́ẹ̀ fáwọn. Àwọn tó sì pàdé mi lọ́wọ́ sí pé lọ́ba lẹ́wọ̀n mo ní Ọlọ́run ọba yóò pín ire kárí. That is it. Àwọn tó ṣẹ́rí padà ń jẹ́ àwọn tó ṣẹ́rí padà. Just of recent kì í ṣe pé ti tìbú kì í ṣe pé tí ìrègùn kí n sọ fún yín. Ọmọ tí wọ́n mú ní mọ́sálásí tán lù mọ́sálásí tí ń tẹ̀lé wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kalẹ̀ káàkiri Jamiu ó wà náà tó lù mí náà. Jamiu wà náà tó lórí ìjà mọ́sálásí. Nígbà tí kábíyèsí fi ní kan lórí tí mọ́sálásí wà ń jẹ́ ìwọ ló padà já sí. Nígbà tí ó fi ṣẹ́rí padà gan Ọlọ́run padà mú ẹgbà níwọ̀nba ó ṣe fún. Kì í ṣe pé mo fi bú kì í ṣe pé mo fi yẹ̀yẹ́ rẹ̀. Ó túbá lọ ṣẹ́rí padà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àgbà tó gba ẹgbà díẹ̀. Kò rí ìyàwó kò rọmọ for some numbers of days. Kò rí ìyàwó kò rọmọ kò rí ìyá kò rí bàbá for some numbers of days. Tí kò lérò pé ó lè bá wọn despite the fact pé ó ti ṣẹ́rí padà nìyẹn nítorí Ọlọ́run bá ní nìyẹn Ọlọ́run fẹ́ fọmọ ni. Ló fi ní kọ́kọ́ lọ rí fara gbà kó wá fọmọ. Kó wá òótọ́ bá fẹ́ dún torí rẹ̀ láàrin rẹ̀ pẹ̀lú Ọlọ́run bá ní. I don't respect people who just run to you to come and say mo ti wà pẹ̀lú yín. Ìwà àti ìṣesí òní ó determine tó bá wà pẹ̀lú wa bó wà pẹ̀lú wa. That is the truth of the matter. So gbẹ̀yìn tẹ̀ ń wo lórí social media àwọn kan náà text mi tán bí mi láwọn questions oríṣiríṣi pé ń gbọ́ sí à ń lọ rí bẹ́bẹ́ sí kìí ṣe pé ọ̀rọ̀ tó ti bẹ́yìn yọ fún ta ni èmi pẹ̀lú ta ni lórí kíni. I will not compromise for lies. Kíní kan lẹ́ o mọ̀ ó wà nínú archive mi tọ́lọ́run bá mọ́jọ́ ọ̀rọ̀ wa mo lè wá torí mo kàn mọ̀ pé a ti kọjá rẹ̀ a ti kọjá ogun táwọn wí yẹn. So kẹ́ mọ̀ wípé ẹ̀yin fi mí kún fi wá polówó ọjà ń fi kíní ló fà á tí mi ò fi tún post ẹ̀. Ìgbà tó post àwọn fídíò ìgbà tí kíní bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi ò bá post ẹ̀ fún yín láti December 2022. Ìgbà post ẹ̀ sí gbogbo meeting ta jókòó lórí iṣẹ́ ìgbà náà tá ń ṣe investigation nígbà náà. But ó ti bọ́ sẹ́yìn it has been overtaken by events. Kí ni mo fẹ́ mọ̀ post but mo sọ fún àwọn League of Imam and Alphas mo sọ fún wọn lórí ìjókòó àwọn committee yẹn mo ní tó bá ṣe wípé mo sọ fún bàbá mi níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ nǹkan kankan mọ̀ lónìí mo sọ fún bàbá mi níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo ní bàbá ẹ ti ṣe wọn bá tọ́lọ́run bá fún yín láti ṣe ní ìgbésí ayé yín tẹ́ fi bá débi tẹ́ dé yìí ẹrù tèmi ti dẹrù tèmi ẹrù tètè ti dẹrù tèyín lọ́jọ́ tó ti pẹ́ ni kì í ṣe pé nísìnyí látijọ́ tí mo ti bàlágà tí mo ti máa dùn obìnrin ni kò ti sí àkọọ́lẹ̀ fún aburú tí mo bá ṣe fún yín mọ́. Aburú tí mo bá ti ṣe èmi ni mo ní dáadáa tí mo bá ṣe ẹni mọ́ ní commission lórí ẹ̀. Mo ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ ẹni mọ́ ní commission ní commission níbi aburú èmi ni màá mọ́ ní nǹkan mi. But mo wá fẹ́ bẹ̀yìn fún kíní kan nígbà náà pẹ̀pẹ̀ tó tún fi fún mi tó fi mú mi ríṣẹ́ yẹn ṣe náà nìyẹn. Ẹ̀yin bàbá ẹ̀yin àìrímọ̀ tẹ́ bá wà lórí ìjókòó ẹ̀ mọ̀ jẹ́rìí mi pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí. Mo ní bàbá mi mo sọ fún bàbá mi pé tó bá jẹ́ wípé ẹ bá fẹ́ sọ fún mi pé kí n mọ́ tẹ̀lé òdodo mọ́ mo fẹ́ kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ fún gbogbo ayé wípé ẹ̀yin ò kí ń ṣe olódodo. Òdodo tó sì fẹ́ sọ yẹn mọ́ sọ òdodo mọ́ wá bẹ̀rẹ̀ sí máa parọ́ kẹ́ ẹ wá ṣe àdéhùn níwájú gbogbo àwọn yẹn pé gbogbo irọ́ tó bá kú tó bá fẹ́ mọ̀ pa ní ìsìn wọn ṣùgbọ́n Muhammad Taofeek kí Ọlọ́run kó máa mú ìjìyà ẹ̀ṣẹ̀ yín kó máa di mẹ́rù mi lọ sọ́run. Kí n gbé ẹ̀ṣẹ̀ yẹn sọ́run kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lè request ẹ̀ lójú gbogbo ayé pé ẹ ti bẹ̀bẹ̀ fún ẹ ti pèpè fún pé kí n mọ́ sọ òdodo mọ́. So irọ́ tó máa fẹ́ máa sọ̀run ẹ wá ní gbogbo irọ́ tó máa fẹ́ máa pa ẹ̀ṣẹ̀ tó bá wà mí kan máa di mẹ́rù fún yẹn bí wọ́n lè rí pé sẹ́ni pẹ̀lú wọn jọ sọ́bẹ̀ nígbà tàbí bẹ̀rẹ̀. Àwọn ní subhanallah Ọlọ́run bá wọn níṣẹ́ jẹ́ ìwọ ní kọ̀ọ̀kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́mọ́ kò sọ̀rọ̀ that's it. So ìyẹn mú mi sá fún wọn kí ló kù tẹ́ fẹ́ ṣe gbogbo táìmù yẹn náà lẹ fi ṣe tẹ́ fi yá èmi pẹ̀lú obìnrin tẹ́mi rẹ̀ jọ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. I'm not saying it out of sympathy I'm not saying it out of wípé torí ìfẹ́ ni torí pé no I'm not saying it out of this
they've done more than enough fún mi láti pé torí rẹ̀ kí n lè bá a dákẹ́. Lọ́jọ́ ti tò ní àwọn òbí ọmọbìnrin tó bá rí mi báyìí wọ́n fẹ́ lè mọ gbanu gbórin báyìí ni wọ́n ti ń bìyà ni àwọn lè jọ kóra wa lójúmọ́ ọmọ wọn bí ò sọ fún wọn dọ́gba kó nìkan yín wọ̀n wọn lépè ẹ play rẹ fún anybody anywhere kankan rí ọmọ wọn pé ó ṣe nǹkan kan mìíràn tó bá kó òun nìkan yín wọ̀n wọn lépè wọ́n ba ìjókòó òun jẹ́ ẹ ṣe pé lónìí kí frustration kò lè bá mi kí ni mo ṣe I overlook it torí pé Ọlọ́run ni mo gbà lérò àjẹpọ̀ Ọlọ́run sọ pé wọ́n wà nínú ìrìn àjò mi nìyẹn I leave it one side dojú iṣẹ́ mi bolẹ̀ ìyẹn lè mú mi kí n wá sáré wá bá yín I never say anything I never get distracted I move on ṣé èyí tẹ wá lọ sílé wa ẹni ìsìn inú àkàmì ìyẹn náà kò mí sí àwọn mi kò sí àwọn mi Ọlọ́run o wọ́n ti lọ ilé wa o Ọlọ́run o ọ̀dà náà ẹ̀yìn dákun ẹ má bínú ọ̀rọ̀ tí mo ti ń sọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ irọ́ ni mo pa how easy do you think you will be able to convince me Zubair Muhammed Taofeek láti sọ̀rọ̀ kí wọ́n padà sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ kí lẹ fẹ́ gain okay let's assume pé nísìn ẹ̀yìn yìí nísìn let's assume nísìn pé mo wá sọ fún yín pé mo ní mo back out lórí nǹkan tó wà lẹ́yìn nísìn ṣé yìí ń sọ wípé kí inú sàkọ́mọ́ ṣe lọ tí wọ́n bá back out nísìn ṣé yìí ń sọ pé kí inú nǹkan fi rectify kábíyèsí tó ṣe tí wọ́n bá back out nísìn ṣé yìí ń sọ fún yín pé kẹrí àtúnṣe ṣe láàrin òun pẹ̀lú ààrẹ mùsùlùmí láàrin òun pẹ̀lú Bashorun láàrin òun pẹ̀lú Musasco láàrin òun pẹ̀lú Waska láàrin òun pẹ̀lú Alhaji Abdulaziz Adédìran Ọládìran Amin tí mo bá tí Zubair Muhammed Taofeek tó bá back out ẹ rí i pé problem tẹ ní kọjá problems ni ǹjẹ́ rí náà rí amúdání sí mo ti ní ọ́díò àwọn tán sìn lọ sílé ọkọ amúdá tí ń pera rẹ̀ lẹ́gbọ̀n ìní play rẹ̀ àmọ́ ti sọ fáwọn èèyàn pé kán má jẹ́ ká play rẹ̀ níjọ́ tí wọ́n bá lọ síwájú kọmitì táwọn àrùn rọ́bìtà bá mú wa àwa play ọ́díò yẹn ẹ wà rí pé àwọn tó sìn lọ sílé ọkọ sọ fún yín pé amúdé ìsọ̀rọ̀ nù láyé rárá wọ́n sọjọ́ tó lọ lé ọkọ 1978 probably ni wọ́n bí ẹ wo yíyẹ yẹn sí yíyẹ Yunusa ní 1982 just imagine lies upon lies ẹ wo àwọn tán present pé ọjọ́ orí wọn gan kéré sí Yunusa àwọn náà ń pè fáwa pé àwọn lẹ́gbọ́n rẹ̀ no we want to see them line up wọ́n wá gbé kámẹ́rà sí wọn lójú ẹ wọ àwọn tán lórí ìjókòó tán pé àwọn ẹbí Yunusa ní ohun kankan tẹ́lẹ̀ kú a rí nínú àwọn obìnrin tí ń fọwọ́ ṣe báyìí bí ìgbà tí ń hun tí ìgbà tí ń gbójú kò lára kámẹ́rà pé kí kámẹ́rà kò mọ́ ibi ojú òun what about that the more you talk about me the more you trigger me to say more and more about the truth ẹ̀yin tó bá wà lójú òdodo tẹ́ bá dó ti òdodo no shaking and nothing is shaking me gbogbo nǹkan bá lọ rí ṣe nílé dáàdi wa bí tán bá lè san family house wa kò change anything nípa mi kò change anything lórí movement mi no kò change ẹ I didn't start ṣé kí n tó sọ kí nìkan fún yín bàbá tó bí mi tán lọ rí bá níjọ́ tí mo kọ́kọ́ kọ lẹ́tà àkọ́kọ́ ìtàn sọ ni pé wọ́n ò mọ ẹni Muhammed Taofeek torí nǹkan tó bá ilé gbẹnu lé tó bá ròdòdó ò ní jókòó ti wà láì bàbá mi sọ wọ́n wá sọ ọ̀rọ̀ kan jáde níjọ́ náà wọ́n ní Yunusa ní ẹnu ó sì láhùn ó la ohùn wọ́n lẹ́ni tó láhùn ni tó la ohùn mo ní kan tú fún mi wọ́n ní yóò jẹni tí ó lójú kòkòrò tó yẹ pé tán bá kójọ ní nǹkan máa kójọ kọ́ máa jẹ́ mọ́lẹ̀ kọ́ máa sílẹ̀ tí ò ní lè ṣe dáadáa láàrin àwọn pẹ̀lú àwọn tó fẹ́ jọ ṣèjọba torí àìlóòótọ́ rẹ̀ ò ní jẹ́ kó lè fẹ́ fi inú hàn wọ́n ṣùgbọ́n yóò la ohùn yóò mọ sọ̀rọ̀ pa láti fi bòra rẹ̀ mọ́lẹ̀ gẹ́gẹ́ bí n tí àyá Kùránì tó sọ nípa wọn pé tí wọ́n bá dé ìjọba ṣe ẹ má retí pé ẹni tó bá lè rojọ́ jù nínú wọn tó bá lè sọ pé bó ṣe rí ẹ má wòyàn
kó tiẹ̀ jẹ́ pé ẹni tó ní ọ̀rọ̀ gan tó jàre tó jẹ́ pé ẹni tí ń kó lòlò ni Ọlọ́run bá sọ pé ẹ ṣe sùúrù fún ẹni tí ń kó lòlò ni tó gbé bá tó fi rí bàbá yẹn pé kalẹ̀ ókè bàbá ló ń rìfà sí tòun ló purọ́ fún wa pé ọkà bàbá lòun ń sọ̀rọ̀ lé lórí ọkà bàbá kọ́ ló ń wí o ibi tó ọkà yẹn yóò di pé ọkà bàbá eléyìí ló wá sọ bàbá lòun wí fún wa pé èèyàn lòun wí oúnjẹ kọ́ lòun sọ̀rọ̀ wa ẹ ṣe dáfítì báyìí náà àmì Yorùbá by birth so kò sí nǹkan tẹ́lẹ̀ gbé kalẹ̀ tẹ́lẹ̀ fẹ́ fi fọ́ ojú mi àbí fọ́ ọpọlọ mi lórí ọ̀rọ̀ wọ́n á dáadé pé àwọn ìdílé lọ́ba ní kàtí lọ fún tani lórí kẹ́ni ẹlẹ́rù gbẹ́rù rẹ̀ láti wà yìí àti 66 tí bàbá mi ṣetán láti gbẹ́rù mi ni àwọn àbúrò mi tọ́jú orí wọn tó ti tèmi ṣé wọ́n fẹ́ gbẹ́rù mi ni sáà wọ́n fẹ́ gbẹ́rù mi ni and they want to direct my life you think somebody can just remove my head but this is what you do tó bá easy ni láti pé kí wọ́n kàn ta conscience yẹn anyhow wájú lé Alhaji Monsuru báyìí ni mo ti máa lọ rí charge power bank mi ni mo ti máa charge phone mi ni mo ti máa lọ rí sí transaction ìṣẹ́jú mélòó ni ó gbà mí láti wọnú ilé Alhaji Monsuru ní salamu alaikum ọ̀dọ̀ yín ni mo wà ṣe rọrọ̀ yìí ẹ̀jẹ̀ ká fù lára wa pẹ̀lú àwọn èèyàn èmi ti ń gbé kó lọ ní ìsinmi ọ̀dẹ̀ fẹ́ kí n kẹ́kọ̀ọ́ ṣe ẹ̀dá kan 10am ẹ̀dá kan fẹ́ kẹ́jẹ́ kí n rí aláàtì ẹ̀ pẹ̀lú tó wà nílẹ̀ yóò dùn mo máa ń 25am wàláì pẹ̀lú tó wà nílẹ̀ yóò ti dùn èmi màá kàn mọ́ sọ fún yín pé ẹ má dá wọn lé ayé lára lóhùn òpùrọ́ ni wọ́n kíní kankan gbà á lọ́ba ní ká ti sọ̀rọ̀ á ti gbọ́ á ó tún ráwọn ẹni tó tẹ̀lé mi táàfù wájọ da gbogbo ẹ̀rú papọ̀ tèmi náà fi wá mọ́ sí pé wàláì wọn gbọ́dọ̀ lé Yunusa gbọ́dọ̀ dúró ní yọ̀wọ́ ìwé wọn tí mo bá wá gba 25 million naira or more tí mo kó Ológbòmọ̀ṣọ́ tí mo ní mò ń bọ̀ wálé tí mo ń celebrate alert ti wà lórí fóònù mi tí mo wá di ojú ọ̀nà tí mo wá ní accident tí mo wá kú kí ni mo fẹ́ sọ fọ́nà every penny tí wọ́n bá mú jáde tí wọ́n bá ná wọ́n máa jí mi nínú sàárè mi wọ́n máa fi hàn mí pé máa wò ó iṣẹ́ tó ṣe kalẹ̀ nìyí àbòsí tó ṣe kalẹ̀ owó ẹ̀ ni wọ́n ná ẹ̀ wọ́n á máa jìyà rẹ̀ ẹ̀yin náà dẹ̀ ronú pé nǹkan báyìí lè bá yín so nígbà tí mi ò ti lọ rí kanlẹ̀kùn táwọn gan náà fúnra ara wọn ò ní confidence bọ́n ṣe máa ń ráwọn èèyàn sí mi àwọn tó máa sọ pé kí lágbájá gbowó tàmọ̀dò gbà ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí wọn bọ́n ṣe máa ń ṣe gbogbo ìyún kálẹ̀ tán máa fi fún àwọn tán fún lówó wọn ò ní confidence láàrin ìjọ kan tá fi lè pe Zubairu Muhammed tó fi pé nǹkan táwọn fẹ́ ránṣẹ́ sí nìyí no àwọn gan conscience wọn máa sọ fún wọn pé kì í ṣe àwọn gan sọ̀nà láàrin ara wọn pé kì í ṣe ní tó lè gbà you can't bribe yourself through lọ́dọ̀ Zubairu Muhammed Taofeek lọ́ba níka that is it ìmọ̀lẹ́ àdínì you can't do that and it cannot happen so wọ́n fẹ́ sọ fún yín ni pé gbogbo àwọn tẹ́yẹ tán lórí sọ pé lọ́ba níka bàbá rẹ̀ nídìílé wọn what do you mean I've been telling you people say daft ni sọpọlọ yín ti kú ni mo ti sọ fún yín ti pẹ́ pé Ọlọ́run ló rán mi níṣẹ́ tó rán mi ìdílé kọ́ ló rán mi níṣẹ́ kí ni jẹ́ ìdílé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àti wọn ó gbé wa dìde pẹ̀lú ìdílé ni ẹ̀rí lókùn tájọ mọ́ ṣe lórí kálukú ọmọ gbéṣẹ́ rẹ̀ ni ẹlẹ́rù gbẹ́rù rẹ̀ ni nafsi ni nafsi àwọn ọmọ ọlọ́mọ tá lọ tì mọ́lé ní ìsìn mélòó ni ló tẹ̀lé wọn lọ sáti mọ́lé ní ìsìn ẹ̀kan lè mọ húgà níta ní ìsìn kò sí kankan ní tó tẹ̀lé wọn níta kẹ́ ẹ padà lórí bribe kan gbé àwọn ọmọ yẹn sórí bẹ́ẹ̀dì kan lórí mọ́ sórí bẹ́ẹ̀dì kan mọ́ wo tẹlifíṣàn kan mọ́ jẹ nǹkan tó bá wù wọ́n ìbànújẹ́ pé wọ́n sí láàrin ẹbí wọn yóò mú wọn rù lójú tó ń bá jáde wá ìbànújẹ́ pé wọ́n ò rí wọn kí lásìkò ìbànújẹ́ pé wọn ò lè wẹ̀ lásìkò ìbànújẹ́ pé wọn ò lè fi tùràrí sára bó ṣe wù wọ́n ìbànújẹ́ pé wọn ò lè make call wọn ò lè wọnú Facebook wọn ò lè wọnú kíní kan ṣe tó wù wọ́n ìbànújẹ́ yẹn ní ọmọ mú wọn gbẹ kò tó di pé wọn padà wá báyìí ẹ ò lọ́pọlọ ni àwọn aláìmọ̀ kan wọ́n rán yín pé kẹ́ wọn lórí mọ́ ṣe ogun kẹtẹ fẹ́ mọ́ ṣe àwọn sì ń gbalẹ̀ wọn lọ wọn lórí sùn omi ìbẹ́ tí wọ́n dá wàhálà lẹ̀ tí wọ́n bá dá wàhálà lẹ̀ tí wọ́n gba London lọ àwọn tí wọ́n bá gba London lọ wọ́n gba Abuja lọ and you are still celebrating it
alágbádá ní yàrá yòó àwọn tó ní olùsí owó kódà àwọn tó sí ni wọ́n tó ti jáde ọmọ ọlọ́mọ tí lọ rí fúnra rẹ̀ nísìnyí òjì nítorí ọmọ wínú lágbájá ti jáde ó ti lọ rí sinmi tí wà nínú ọlá ẹ̀wòrú ọpọlọ yín ni fìyín lẹ̀ sínú ìyà fìyín lẹ̀ sínú ẹ̀sìn fìyín lẹ̀ sínú orí burúkú ó sì tán àwọn jáde they are protected ẹnìkan nínú yín kò tán bá bí dákọ lórí báwọn tán sponsor wọn yẹn kò jí láwọn kùtùkùtù kọ́ wà lọ́kọ́ lórí ìkànnẹ̀kùn wọn káwọn pé ta lọ́wọ́ níta mẹ́rin kó pé èmi ni mo kàn support Yunusa ni mo ní kí n máa sọ fún pé mo ń support Yunusa ni káwọn wá sílẹ̀kùn fún ká pé kọ́ wá lé kọ́ wá jókòó it will not happen wọ́n sọ fún pé wọ́n sùn lọ́wọ́ ni máa lọ tó bá yá mọ̀ pé kó dàbí irú tí wàá bẹ́ẹ̀ pé wà lóru àgbékọ̀ yín bí ẹ bá wa lálejò lọ gbogbo táìmù tẹ bá wa lálejò nígbà máa ṣe ìgbà tún pàtì torí pé iṣẹ́ tí Ọlọ́run bá rán wa láì ṣe so tẹ́nìkan bá jáde fún yín máa pé wọ́n ẹ kàn fi tó ń dá problem kalẹ̀ fúnra yín ni ṣeré ti ìdílé mi kò sí problem níbẹ̀ wàláì bí mo bínú jù bẹ́ẹ̀ lọ on social media they are still mine wọ́n fẹ́ wọ́n kọ̀ èmi lọ́lọ́run fi ṣàṣíwájú wọn wọ́n fẹ́ o wọ́n kódà kan lọ sílé rédíò kan lọ disown mi kan lọ sílé tẹlifíṣàn kan lọ disown mi that early stamp tó ti wà lórí mi wípé mo fi jù wọ́n lọ lọ́jọ́ orí wọn wọ́n fẹ́ o wọ́n kò olórí ẹbí òṣìwò nù olórí ibò ìyànù kò dà mí láàmú ọmọ tó ní bàbá òun ò là ọmọ tó ní bàbá òun ò lówó lọ́wọ́ ẹnu ẹlẹ kò sí yẹn that is it Ebenezer Obey ló fi kọrin yẹn mo sọ fún ẹ o ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi nínú àwọn yẹn náà ni mo sọ fún ẹ o ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn lẹ́yìn mi bí ewúrẹ́ bá bojú ẹ̀yìn afẹ́pẹ́fẹ́ lè pè àgùntàn bá bojú ẹ̀yìn afẹ́pẹ́fẹ́ lè pè mo sọ fún ẹ o ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi mo sọ fún ẹ o ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn lẹ́yìn mi ó ṣó ilé o dẹ̀yìn lẹ́yìn mi so that is it ẹ gbàgbé nípa ọ̀rọ̀ Zubairu Muhammad Taofeek ẹ fèsì tó àwọn àjò yín kí o bẹ́ sílé jáde lọ́ba níkà ni ló bá mi lórí YouTube lọ́ba níkà bàbá yìí ó ṣe ń dára ẹ láàmú báyìí náà ṣé kò tó torí ní tó mú tíwọ́ náà fi bọ́ sórí YouTube tó ń fi ń béèrè ṣé kìí ṣe pé ìbànújẹ́ bẹ́ẹ̀ lọ́kàn rẹ ní ọ̀tí ẹ̀mú tó fẹ́ sọ wọ́n jẹ́ kí n bọ́ bẹ́ẹ̀ kí n lọ bú bàbá ẹ̀ bọ́yọ̀ kan lórí ọ̀rọ̀ wàá tún wá bú mi tán wàá tún wá jáde pẹ̀lú ìbànújẹ́ torí pé ìwọ gangan fúnra ara rẹ ọ̀fẹ́ ọkọ̀ dátà rẹ ló fi wò mí ó dẹ̀ fẹ́ ọkọ̀ ó bú mi léèbú wọ́n accumulate ẹ̀ máa àwọn míì tó wá tún wà nílẹ̀ tó bá fẹ́ di owó dowó nìyẹn wéèrè aláìlọ́pọ̀rọ̀ daft bó o bá sì wò mí o lè gbọ́ kíni lọ àbí ọ̀wá tẹ́lẹ̀ tó o bá wò mí ìwọ gan tí wọ́n tó o bá wò conscience ọmọ sọ kò lè rí bẹ́ẹ̀ o jẹ́ ẹni kan mọ́ sáláì gbọ́ ni wo lágbájá ǹjẹ́ orí nǹkan tí lágbájá post lánàá ẹ̀ sọ̀rọ̀ kó lè ṣẹlẹ̀ ní ṣe ká ṣe bá àwa náà mọ̀ bẹ́ẹ̀ àwa náà kàn fi ń dẹ́rù bá wọn ni àwọn kàn fi blackmail wọn ni bí àwọn lè fi jáwọ́ Zubairu Muhammad Taofeek kò lè jáwọ́ o nítorí tó ṣẹlẹ̀ sí mi sí ní gbèsè ayé mi ó ṣẹlẹ̀ sí mi ọlọ́pàá wá arrest mi láìsí àmúrọ̀bà pẹ̀lú gbọ̀n lọ́tún gbé mi sínú mọ́tò kan sàn mi lára ẹ̀yìn báyìí àwọn gan náà kó palẹ̀ wọn example ni pẹ̀lú àwọn ọmọ tó lọ yẹn àwọn arò pé tí wọ́n lè bọ́ ni pẹ̀lú ti kábíyèsí àti state government tí wọ́n fi bá wí the case is in court wọ́n ti bẹ̀rẹ̀ sí máa yẹ rẹ̀ tán bá yẹ rẹ̀ àwọn náà wọ́n bá wọn wá àwọn ṣọ́ọ̀tì tí ò dùn fún wọn kó palẹ̀ mọ́ gbígbọ̀n èmi wá ṣọ́ọ̀tì títí mi mo jáde torí pé kí ni ọlọ́run ọba ló ń tì mí lẹ́yìn wọ́n tún lọ rí dúró lórí múmbàrí bá wọn sọ pé àwọn tí ń dà lórí wọn ti mú ọdún mẹ́ta kò ní jáde ọjọ́ kẹta rẹ̀ ni mo padà wá s'Ógbómọ̀ṣọ́ tẹ́ni tó sọ̀rọ̀ yẹn tó ń sa kálẹ̀ kàkẹ́ ṣé yẹn gan kò tó kẹ́ ẹ rorí wò kẹ́ ẹ mọ̀ pé ọlọ́run ló wà pẹ̀lú Zubairu Muhammad Taofeek
ṣé yẹn gan kò tó fún yín lọ́tọ̀ láti mọ̀ wípé arákùnrin yìí o ọlọ́run ọba ló dúró tì. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí láti ìlú òyìnbó àti tẹ́yin tẹ́ wà ní Nàìjíríà bí àtẹ̀yin tẹ́ sọ ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ni ẹ fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n kó má dàbí ẹni pé tí òun ẹ tẹ́ tọ́sọ̀ mi tẹ́ ẹ má wulẹ̀ sọ̀rọ̀. Àdúrà tí mo sọ fún yín pé kẹ́ ẹ máa ṣe fún Ògbómọ̀ṣọ́ náà ni kẹ́ ẹ máa ṣe. Tí wọ́n sọ fún mi pé tí mo bá ní kí n máa gbọ́ ọ̀rọ̀ yín mi ò ní rí náà rí nǹkan tí mo ń ṣe. Àtijọ́ tí wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn tẹ́ ti fún mi nímọ̀ràn yẹn tẹ́ ní kí n má kọbi ara sọ̀rọ̀ yín tẹ́ ní kí n má kọbi ara sí tẹ́ ń ṣe. Wàláhì ni mo ti fúnra mi nísìnyí. Àwọn tán lọ sí ilé wa tán lọ rí ṣe rẹ̀kọ́dì nílé bàbá. So wọ́n rò pé àwọn ti lọ wọ́n ti jẹ́ lọ́nu. Wàláhì wọ́n jìyà rẹ̀. Lọ́nà òun ò lè sọ ìdílé tán bú náà nù ìdílé náà tún padà lórí ìjókòó. Alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ fìyà rẹ̀ jẹ wọ́n. Gbogbo ewu tó wà lára bàbá mi pátápátá yóò fìyà rẹ̀ jẹ wọ́n. Iye ọdún tí bàbá yẹn fi ṣe nígbèsí ayé rẹ̀ tó fi dé mẹ́ta fi wá padà jókòó tí ẹni tẹ́ ẹ bú ẹ tún wá lórí gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ láti pé kẹ́ ẹ tó fi bà ìdílé rẹ̀ jẹ́. Ọjọ́ orí bàbá yẹn yóò ṣe ìyà fún yín àtẹ̀yìn pẹ̀lú àwọn tó pláàni ẹ̀. Ẹ̀yin tẹ́jọ́ pláàni rẹ̀ ewu ara bàbá yẹn yóò fìyà rẹ̀ jẹ yín. Èyí tán ti fádànù èyí dúdú tán ti fádànù tó fi dórí funfun àtọ́jú orí tán fi lò tán fi bà débi tán bá dé yẹn yóò fìyà rẹ̀ jẹ yín àfi tẹ́ ẹ bá gbé bàbá yẹn jáde kẹ́ ẹ búlókù. Àwọn ọmọ àlè nínú ìwà tó mú yín wá wọ́n jẹ ìyà rẹ̀. Àwọn ọmọ àlè nínú ìwà tó mú yín wá wọ́n jẹ ìyà rẹ̀. Ọmọ ọkọ ni wọ́n ní bíbí àmọ́ nínú ìwà ọmọ àlè ni wọ́n jìyà rẹ̀. Ẹni tó bú bàbá yín tó yẹ̀yẹ́ bàbá yín tó pléèsì bàbá yín tán sọ̀rọ̀ burúkú pẹ̀lú fídíò tán burúkọ bàbá yín tán fi ń bú bàbá yín. Ẹ wá torí pé peanut ẹ wá torí pé ẹ̀ ti ń bínú rẹ̀ kì í sọ lórí ẹbí ẹ náà fẹ́ dó lórí ẹbí. Ẹ wá torí yẹn ẹ wá gang up ẹ wá gbàgbé ẹ tiẹ̀ wá gbọ́ aláìní làákàyè ẹni tó bú bàbá yín lè padà gbé wálé pé kọlọ́ọ̀rì mọ́ bú ẹ̀gbọ́n yín. Ẹ wá tó lọ gang up ẹ wá lórí kí ọ̀rọ̀ bọ bàbá yẹn lẹ́nu ṣé bàbá sọ fún yín fún pé ẹjọ́ jókòó báyìí tí bàbá fi pè mí nìyà. Abẹ́ẹ̀jọ wà lórí ìjókòó tí bàbá fi pè mí pé àwọn fẹ́ kí n wá sílé. Ló dùn mọ́ àwọn tó ń bá wálé kí mi pẹ̀lú àwọn kájọ jókòó sọ̀rọ̀. Pé kí n dé lọ́la mo ní mi ò lè dé lọ́la I have 1 or 2 things to do. Kí ẹ pé torí pé mo fi kọ ọ̀rọ̀ sí wọn lẹ́nu. Wàláhì bàbá tó bí mi pè mí. Sùn bí láhì lẹ́sí láìláìlá bàbá tó bí mi pè mí. Wọ́n sì pè mí wọ́n sì sàmì wọ́n sì kì mí. Wọ́n sì ṣàdúrà fún mi. Pé kí n wá bá wọn. Wọ́n wà tún ní ọjọ́ tán bù fún mi pé kí n wá. Mo bá ráyè ní within that period mo ń bọ̀ wá. Kọ́lọ̀ wọn ti ṣekú wọn ní ìsìn ká tó fi rí ibi jọ sọ̀rọ̀ ká tó dákẹ́. Tàbí kí ènìyàn tó dákẹ́. Ọ̀kan ní méjì ni ẹ lè mọ fọ́n kó ẹ máa lè mọ fọkàn sọ́dọ̀ wọn kó yẹ pé mi ní ọ̀yà. It is God making. Akànmọ́ gbàdúrà ní kọ́lọ̀ mọ́ jẹ́ kí tiwájú kò kẹ́yìn kí títẹ̀yìn kò síwájú. Ẹni kẹta àmọ́ wí. But gbogbo tó bá ti jẹ́ pé ẹni tó yẹ pé sínú ẹni tó jókòó ti Ọlọ́run tó sì jókòó ti gbogbo nǹkan tí ẹ̀kọ́ tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó kọ́ wa lórí ẹ̀sìn kò gbọ́dọ̀ máa fojú kú wo ẹni kọ̀ọ̀kan máa wò pé bóyá onítọ̀hún ni ó ṣáájú òun. Ẹ ò mọ iye àwọn èèyàn tó yẹ pé wọ́n ń gbìyànjú láti máa ṣáájú fún aláìsàn kó dìde aláìsàn kó dìde táláìsàn yìí ó sì dìde táwọn tó yẹ pé àwọn ni wọ́n padà kú. Mo nírú wọn bẹ́ẹ̀ lára mi tó pọ̀. Wàláhì mo nírú including my mother-in-law. Ọlọ́run bá kọ́ bá mi fọ̀run kẹ́yà yẹn kọ́ wọ́n fi ohùn mi gbé wọn dìde níta burú. Wọ́n ṣe wàhálà lórí ọkọ wọn gidi gan seriously tọ̀sán tòru láti bí iṣẹ́ wọn títí tán fi retire wọ́n dẹ̀ face ọkọ wọn dẹ̀ ṣe wàhálà lórí ọkọ wọn lórí pé wọn ò gbádùn. Tán bá lọ hospital ilé ni tán bá ní test báyìí ni àwọn yẹn tán bá ní ìdajì tọ̀sán tòru. Wàláhì at the end of the day she give up she died nígbà tá a ro kàn sí. Ìyá yẹn lọ lè dákẹ́ bàbá yẹn ń bẹ láyé dì sí bàbá tán ṣe wàhálà nínú rẹ̀. Wọ́n ń bẹ láyé dì sí so that is it. Ẹ má fọkàn sí pé tẹ́nìkan ọba gbádùn ẹ̀ á ń torí ẹ lórí kálukú wọn ẹ má bọ̀ ẹ lọ́mọ rìkọ́dì tí bàbá bá ń sọ bàbá ti fẹ́ kú why ten plan ní kú fún bàbá. Ẹni tó tí kú tẹ́ni tí ń wá mi lójú hi tẹ́ni ní sùn tó jẹ́ pé tí ọba sí ẹ̀tọ́ ní nǹkan tẹ́ sùn. Gbé lójú bàbá kan wọn páwọn tó sunkún lẹ́yìn wọn nìyí wọ́n ń wá mi lójú hi.
tán sunkún òun náà bàbá òun náà ni ó ti kú yẹ sẹ́ẹ̀tì sí kòtò ni sẹ́ẹ̀tì sí kòtò ni nítorí tán lọ́tún tán ló sì wá jókòó sójú kan náà fi mọ̀ ṣèbàjẹ́ yẹn kálẹ̀ káàkiri àwọn fẹ́ràn lórí ìjókòó. It's not painful, it's not. Mo kàn sọ kára yóò rí yín ni. Kí ni bá ń pè gluttons ní glutton ní àwọn tí ò ní ẹ̀mí gbà fọ́lọ́n bá ló lè ṣe orí rẹ̀ kì í so lówó kì í sọ lọ́la. Kò tán síbẹ̀. Ó yà yín lẹ́nu pé mo sọ ẹ̀yin yẹ̀yẹ́ mi ni. Ẹ bọ́ mi hóhó báyìí ni. Tọ́lọ́run bá pé kí n ní nǹkan tó fi lè gbára mi lẹ̀ báyìí àti gbogbo nǹkan tó ti jẹ́ àsọsílẹ̀ tó ti wà níwájú. Ẹ pláàni dáadáa fún mi pẹ̀lú tẹ́ ṣe. Ẹ wá fẹ́ káṣírí yín ó bò. No. Ẹ máa wá ṣírí mi tẹ́ bá tó fẹ́ sọ. Ṣé pé mo sọ kíní kan fún yín? N tó ṣẹlẹ̀ kí wọ́n tó bí mi. Ẹ tètè béèrè ìtàn yẹn lọ́wọ́ bàbá kí bàbá tó jáde láyé. Ẹbí kí ló rí béèrè lọ́wọ́ àwọn àǹtí mi tó wà láyé àtàwọn bọ̀dá mi tó wà láyé táyọ̀ jọ mọ̀ ya. Àǹtí Sẹ́ẹ̀dì à ń bẹ láyé, wọ́n bẹ ní Gombe, ẹ lọ béèrè lọ́wọ́ wọn. Àǹtí Lucy ń bẹ láyé, wọ́n bẹ l'Ógbómọ̀ṣọ́, ìyá ni gbogbo wọn jẹ́ fún mi, wọ́n dàgbà dáadáa, ẹ lọ béèrè lọ́wọ́ wọn. Alhaji Lamidi òun ló bá Yorùbá ní Kumasi ní Ghana, ẹ̀gbọ́n mi ni ọmọ kan náà lájọ wọn. Abdulrasheed ń bẹ ní Ghana ló bá ṣe wáyé. Then èmi, and our last born is Ibrahim. But àwọn tẹ́lẹ̀ béèrè lọ́wọ́ wọn la mẹ́rin yẹn lórí títí wá story mi tẹ́ fẹ́ sọ tẹ́ fẹ́ fi ṣèbàjẹ́ fún mi. I love my mother and I will continue to love her. Òru wọn nílé every Thursday, every day is for her and every Thursday is the most dedicated time. Thursday mọ́júmọ́ Friday, most dedicated time for her. Láti fi ṣàdúrà fún wọn. This is a woman, a golden woman nínú obìnrin. Tó yẹ pé throughout my life ìrìbí tí mo mọ̀ níbi tí bínú ṣẹ́jú kan sí mi rí. Ó sì ṣe báyìí wàláì mi ò rí rí. Ọlọ́run wọlá bẹ́ẹ̀ náà. Gbogbo ń tẹ̀rù sí mi lábú yóò mọ̀ jẹ́ ti yín. Ẹ ti lọ béèrè story nípa mi. Gbogbo ẹ̀yin tó kù mo mọ̀ ya yín. Tẹ́yìn gan ò mọ̀ ya yín. Ìtàn ṣe ní ti dáadáa àwa la lè ròyìn rẹ̀. Ìtàn sì tún ṣe tó kù díẹ̀ káàtó. Wọ́n ò fi bò fẹ́yìn ọmọ kẹ́mọ́ mọ̀. Táwa yìí mọ̀. Tá fi bọ́jú orí wa ti ṣeré tá fi sápò. 10-11 years is not a joke. If I am 10 or 11 before my next junior brother is kó tó di pé ó bẹ̀rẹ̀ sí mọ̀ kí náà ń pè ní ABCD àbí ọmọ ṣe kí ni ọmọ wọ age of 6 to 7 tẹ́ bá fi age of 6 to 7 tá bá fi kúnra wọn pẹ̀lú 11 years èlò nù 18-19 kó tó di pé yóò di mọ̀ wípé mo wá fi sílẹ̀. You know what that age is all about. You want to tell the story about him, he will tell story about you. Gbogbo story mo bá ti fẹ́ sọ nípa gbogbo yín lọ́kọ̀ọ̀kan tí mo bá fi ìbàjẹ́ sí kọ́nà ọba kó fi ìbàjẹ́ sí inú ìrìn àjò ìgbésí ayé mi. You can't stop it. Ẹ ti wà má dẹ̀ ṣe. Ẹ ti wà lọ́rùn o. Ayé tètè lọ rí wá YouTube tẹ́yìn náà ti mọ̀ defend ara yín àbí kẹ́ lọ rí wá Àmọ̀tẹ́kùn kan mọ̀ ya yín fọ́tò. Tẹ́ fi mọ̀ defend ara yín láti pé kí wọ́n fi blog. Àwọn story tẹ́ bá fẹ́ rí nípa mi nípa àbàjẹ́ ẹ kó jọ báyìí lọ́dọ̀ bàbá. Ẹ kó jọ lọ́dọ̀ àwọn tí mo tò fún yín yẹn. Ẹ kó jọ lọ́dọ̀ wọn. Àwọn tó jẹ́ ọmọ àwọn ọmọ àbúrò mọ̀mọ́ mi, àwọn ẹ̀gbọ́n mọ̀mọ́ mi tán wà láyé mo tún lè fún yín ní gbogbo list orúkọ gbogbo wọn kẹ́ kó yọ ọ̀dọ̀ wọn lọ. Kẹ́ lọ rí wádìí nípa Zubairu Muhammad. Àwa láì àkàndá ni mí. Àkàndá ni mí. Tẹ́ bá dọ́dọ̀ gbogbo ẹ̀gbọ́n ẹ mọ̀ gbọ́ story tí wọ́n sọ fún yín nípa mi. Ẹ wá fi ìpè ṣe fẹ́ ní ìsìn láfi kẹ́ bọ́ mi lọ sáré ìjà kẹ́ bọ́ mi lẹ́nu ìhòòhò. And you want to come back to come and tell me sorry. Think before you do. Nǹkan bí ni pé ro kò tó ṣe. Wọ́n mọ̀ ṣe tán kó tó ro ọ̀rẹ́ mi. Orin ni o. Àdáwà super lọkọ̀ nìyẹn. Délé Abẹ́rú sẹ́yìn kó sọ wípé àtàwọ̀ rí. Lóko tó ṣe ọ̀rẹ́
mọ̀mọ́ ṣe kó tóró ọ̀rẹ́ mi journey tí mo lọ list mo kó l'Ógbómọ̀ṣọ́ kàn tí mo kú ní Ògbómọ̀ṣọ́ tí mo lọ sí Ọ̀yọ́ tí mo lọ rí sun Ọ̀yọ́ láti Ọ̀yọ́ tí mo fi gba Ìbàdàn lọ láti Ìbàdàn tí mo tún fi wá dé mo fi wá padà wá sí Èkó wàláhì taláhì summa billahi mo bá ẹrù Ọlọ́run bá pàdé nínú mọ́tò tó ṣàrọ́wà fún mi láti Ògbómọ̀ṣọ́ dọ́yọ́ nípa ìrìn àjò tá à ń rìn yìí tó sì tún ṣàrọ́wà fún mi pẹ̀lú àwọn tó tún lè rọ kiri ká mi ó lè jẹ́ pé bí àwọn ìjẹ́ mi láti pé kí n lè bá wà kíyèfù wàláhì lazim summa billahi iye tó ń ṣe yẹn bá mi tuntun ìlọ́fà tó yẹ pé nígbà tí wọ́n fi ń ṣe interview yẹn lọ́wọ́ ilé mi ti release fídíò ti tèmi síwájú pé wọ́n ti lọ sílé wa o àwọn tó sì lọ wọ́n ń lépa ẹ̀mí mi ni àmọ́ àǹtí gbogbo wọn ṣe bí mi mo fẹ́ kẹ́ gbọ́ àtọ̀rọ̀ tí bàbá mi ti sọ síwájú yàtọ̀ sí pé ní ìsìn tí wọ́n ń wá ọ̀rọ̀ sí wọn lẹ́nu. ṣé ogun rẹ̀ lóde ọ̀la náà mo káwọ́ sókè mo ti fogún lẹ̀ fún yín ogun tẹ́ bá wọn tó bá wà ní tẹ́fẹ́ jẹ tẹ́fi torí rẹ̀ tẹ́fi fún ìgbẹ́ fi lè fẹ́ yẹ̀yẹ́ mi àbí torí pé Ọlọ́run bò tó yín mọ́ lóko lè wá lọ sọ́dọ̀ èèyàn lẹ́lẹ́yìn ló ṣe fún yín so the best thing tẹ́lẹ̀ ṣe náà nípa fi kẹ́ yẹ̀yẹ́ ni tí ó ń gbìyànjú níwọ̀nba ti tiẹ̀ pé kó lọ́n bá kó mọ́ yẹ̀yẹ́ ìdílé ẹ wá fi ìpè hàn ní kí wọ́n ṣe kiri kí wọ́n bá yín jẹ mi ò bá yín jẹ kọ́ọ̀pù yín ó kún lọ́dọ̀ mi ẹ kẹ́ bá gang up báyìí papọ̀ kẹ́ jókòó papọ̀ báyìí wà láì tẹ́lẹ̀ láìsí wọn bí láì lẹ́sìn láì láì wọ́n máa sọ fún yín lọ́kọ̀ọ̀kan kò sí kankan nínú yín tí ó fi dùnú dìde including my own life àfi tale pẹ̀lú gbèsè ayé mi láti pé kí n mọ̀ ẹ́ dé yẹn including my own life n ti pa everybody nínú àwọn tó bí yín tán kú lórí pé kí n mọ̀ di èèyàn tọ́lọ́run wá ní mo di ti ayé wa ń gbòòrò tí mo wá ń sọ tí wọ́n wá ń gbọ́ síbẹ̀síbẹ̀ mi ò fi ṣe bínú mi ò fi wú ìwà story títí tí yín pẹ̀lẹ́rìí ni àwọn ẹlẹ́rìí tí mo sì fẹ́ mọ mú jáde gbogbo wọn pátápátá kò sẹ́ni tó tì kú ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí pé kó má bàa bàjẹ́ ẹ̀yin wá fi ìpẹ́lẹ̀ gbé mi lọ síta gbangba àwùjọ àpá ò lè jojú ara hàn wọ́n á fi ìpẹ́lẹ̀ gbé mi lọ sáàrin ìjà lọ bọ̀ mí lẹ̀ ní òhò but not knowing wípé Ọlọ́run bá ti safeguard mi ẹ̀yin gan mo sọ pé if you are involved everybody tó wà involved ní kò sí kankan tí mo ní story yẹn lọ́wọ́ kò sí tí mi ò ní lọ́wọ́. Go and tell me about myself. Come and tell me the story of somebody who is 11 years older than you. You tó wá sọ̀rọ̀ yẹn tó mo fi 20 years older than him jùlọ. Abẹ́rẹ́ mo fi 30 years tí mo fi jùlọ. Abẹ́rẹ́ mo fi 35 years tí mo fi jùlọ lọ́jọ́ orí. Story wo ló fẹ́ sọ nípa mi? Kò sí eléyìí sọ ìgbésọ olórí ẹbí wa olórí ẹbí òṣìwò nù. Àwa ti lórí ẹbí tí wàá tàlẹ́ mọ̀ ìdíkálẹ̀ káàkiri. Torí peanut just peanut gbogbo ẹni tẹ bá rò pé bá pẹ̀lú lórí ẹbí yín òun tẹ̀sọ́ pé mi kún náà kọ lórí ẹbí yín sí àwọn ọmọ ẹni tẹ fẹ́ pẹ̀lú lórí ẹbí ò ní dàgbà wọn sì ní béèrè fún orí ọ̀dọ́ bàbá títí wọn iná ẹ̀mọ́ jẹ lọ tẹ́ sáré títí yín wá jókòó ológun dẹ̀bi ti àyà aláìní làákàyè aláìní ròmù alágalantia mo wà bold láti jáde láti mọ sọ ogun gẹ́gẹ́ mo sọ ìtòrí pé mo wà sure of what I'm saying ẹ̀yin ni wọ́n rẹ́ǹtì lé mi lórí àtẹ̀yìn tó rẹ́ǹtì àtẹ̀yìn tó jókòó ẹ fail ẹ jẹ́ kí mi pẹ̀lú yín kájọ ẹ jẹ́ kájọ gbé pẹrẹgì kaná báyìí kájọ gbé kaná báyìí láàrin mi pẹ̀lú yín pẹ̀lú ọ̀nà ẹ jẹ́ kájọ gbé sórí iná báyìí kájọ mọ bẹ Ọlọ́run lera wa lórí òdodo ẹ̀yin lè wà lórí òdodo èmi mọ̀ wà lórí òdodo èmi mò ń purọ́ ni ẹ̀yin là ń purọ́ ni ẹ jẹ́ ká fi wí Ọlọ́run ká gbé sórí kí ní báyìí ká fi bẹ Ọlọ́run lórí ara wa Ọlọ́run wá wo ọkàn kó sì wo inú kó sì wo ara everybody kó fi sí ìdájọ́ mo ń bá
bombastic elements, animals. I'm still Zubairu Muhammad Taofeek Ilelobanika, ọmọ Busari Alagbe, tí ń sọ̀rọ̀ Zubairu Ayinla, tí Zubairu sì ń ṣe ọmọ Ahmadu. That is it. You can't change that. Ẹ̀rẹ́ torí ọ̀rọ̀ ilé ayé. Ọ̀rọ̀ yìí sọ settle, sọ lọ. Ìgbìlẹ̀ fẹ́ fojú sí. No, you think I'm going to fail? Abẹ́rẹ́ pé nǹkan tó wà lẹ́nu ìsìn Taofeek náà lè fẹ́ kó fail nínú ọ̀ràn yín. And I'm not failing. I'm sure I'm not failing. I'm confident of Almighty Allah in my life. I'm fear nothing. Do anything about me to repay. I'm with Almighty Allah. Allah is with me. Mo fi ọ̀gànjọ́ òru mo fi búra fún yín. I'm with Almighty Allah. Almighty Allah is with me. Day in, day out. À ń ṣe kúrúkọ tán. Ẹ tún wá mọ́ ọ̀rẹ́ báyìí ń gbọ́n sáwò. Láwọn omi tẹ́ ẹ jókòó kẹ́ béèrè kẹ́ wọ́rú bàjẹ́. Tó wà lára yín àti bàjẹ́. Táwọn tó bí yín tí wọ́n ṣe. Tí mo bá fi ṣe bàjẹ́ fún wọn, kí bàjẹ́ kó máa bá mi ní gbogbo nǹkan tí mo bá ń ṣe. Gbogbo tí mo bá fẹ́ mọ sọ, màá sọ o. You can't stop me. Don't give me any call. And nobody can stop me. Nígbà tẹ́ fi fẹ́ sọ, ẹ ti take decision. Ìjọ tẹ́ fẹ́ kọ́kọ́ gbé, tẹ́ fẹ́ wá fídíò, tẹ́ fẹ́ wá kíní, tẹ́ fẹ́ fi mọ pera yín, tẹ́ fẹ́ fi mọ ya fọ́tò nínú ilé. You thought I am not at home. Mo wọlé káyín mọ́ nínú ilé. À ń pè mí. Gbogbo ni mo àmọ́ ní mo wà lérò wa. Wọ́n á pe sẹ́ẹ̀dì lẹ́ni. Mi ò lè sọ dàbí màmá pa bẹ̀ lọ sí Èkó mọ̀ sọ bẹ́ẹ̀. Wọ́n á ṣe jẹ́ ká sáré ṣe kíni kó lè gbé òde láti ìlú wa. Oh my God. Mo bá ní kí n wọ̀n yín lépè nígbà tó bá délẹ̀ tán, yóò tún kàn mí náà. Láì. Mo bá ní kí n wọ̀n yín lépè bó ṣe rí, mo bá ní bó ṣe rí mo sì fẹ́ wọ̀n yín lépè nígbà tó bá délẹ̀ tán yóò tún kàn mí. Ṣé ẹni kò mi ò tó bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká jọ sọ. Tí n bá wọ̀n yín lépè, màá dúró tí yín báyìí máa fi wọ̀n yín lépè. Kò sì ṣe pé mi mo lè wọ̀n yín ju àdàbí lọ. Ẹ̀gbọ́n tó iná wọn náà dàbí ó jàdùkú. Ẹnu bí tí mo ṣe tí mo rò ẹ́ tó tún jẹ tó tún mu nínú ogun mi. Mi ò ṣe ó lè lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì ti mú ya mú ó ti já mú mi lọ́ta lórí ìrìn àjò yìí. Èsè fi tiẹ̀ ṣe tiẹ̀ kọ́ ọmọ ọ̀gbẹ́ mọ̀ dá lóhùn jẹ́ bó bá ṣe òkú wọn lọ. Nígbà tí wọ́n fi mú mi lálákọ̀ọ́kọ́ mi inú ìsìn lórí kọrin kálẹ̀ káàkiri pé ó ti lọ o. Irú tó jọ olúwa ta lọ́lọ́run tó rí lójú rí ó rí. Àwọn náà tún forí náà tún fi ń kọrin nígbà tí mo fi dé pé lágbájá wọ́n wá ń parọ́ máwọn ẹlòmíì. Ẹ tún parọ́ títí sí ẹ tún lórí parọ́ mọ́ mi pọ́ mọ́ mi sọ pé mo ti lọ mi ò ní dé mọ́. Wọ́n ń pè mí báyìí wọ́n sọ pé nígbà wọ́n fi mú yín wá láì àti ẹ̀rọ pọ́n yẹn dáadáa àti ẹni lágbájá ni Mubarak àwọn ọmọ kí bó ti ṣe rí nù. Kódà Mubarak ń sọ pé àkókò wí fún wọn ọ̀gbọ́ ibi tẹ́nu wọ́n fẹ́ sìn wọ́n dé ló sìn wọ́n dé yẹn. Àṣé wọ́n fẹ́ fọ́ àárín mi pẹ̀lú ọmọ mi ni. Nígbà náà mo wá ṣe sùúrù nígbà náà mi ò wá sọ̀rọ̀. Wọ́n farabalẹ̀. Mubarak gbọ́ wọn ní mo ti lọ mi ò ní bó. Ó lóhùn. Yóò mú un sọ bẹ́ẹ̀ fún bàbá tó bí òun. But kan tó mọ̀ tó ń kan sọ wọn yẹn pé I am sure and I like my dad. That's as bold as he is. Gbogbo ìgbà táwọn èèyàn Yunus àbí tó bá ti ń pè lógbó mọ̀ sọ pé ọjọ́ lọ kìlọ̀ fún bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá fẹ́ lọ ẹ̀wọ̀n ní tó mọ̀ sọ fún wọn ni pé bàbá òun bẹ̀ lógbó mọ̀ sọ ẹ lọ́ọ́ rí ibà tẹ bá láyà ẹ lọ́ọ́ rí ibà. Ẹ má wulẹ̀ pè mí kẹ́pẹ́ mọ̀ threatening mi. Ẹ má ràn mí sí. Òun mọ̀ sọ yẹn fún wọn. I want to bow out. Irú yìí ilé ẹ̀jẹ̀ kí n lè bí mo bá bow out ní sẹ́yìn mọ̀ sọ pọ́rọ̀ yín ló ṣẹ lórí mi. And you think I want to bow out? Kì í ṣe pé mo ní mo fẹ́ bow out like that. Mi ò fẹ́ dárúkọ ẹni mi ò fẹ́ mention anything that has to do man. So I want to go on with the current affairs in order to build my channel, in order to use to build a business, in order to make me touch the life of community, in order for me to bring governance closer to people and people closer to governance. I have a dream. I have a wonderful dream of doing one or two things. That is why people he who wants to build a community should be able to contain and absorb any insult or any tribulation that might have come his or her own way. The tribulation is there, but I look at it that
They will not feel that the tribulation. Ọmọ tó ní bàbá òun ò la. Ọmọ tó ní bàbá òun ò lówó lọ́wọ́. Ẹnu ẹlẹ́ kò sí yẹn. Ẹni tẹ́ ń kọ́ mi sí, ẹni tẹ́ ń bú lórí mi níwájú lẹ́yìn tí màá sì mọ̀ sọ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ sùúrù ni. Gbogbo ọ̀rọ̀ rẹ̀ sùúrù náà ni. Ẹ jẹ́ ká jọ ṣe sùúrù lára wa. Ó wá jẹ́ pé he is the champion of saying tẹ́ bá ilé tó bá fi mú tẹ́ bá fi fẹ́ bú lágbájá mi ò ní gbà. Èmi ò ní gbà. Kò ní burú burú. Kò ní burú burú. Kò mọ̀ kẹ́ ẹnìkan mọ́ ni ẹni tí ó kù la ò mọ̀. Délé Abíọ́dún ló kọrin yẹn. Àwọn olórin míì tún gbé ìgbà lẹ́nu wọn pé kò ní burú burú kò mọ̀ kẹ́ ẹnìkan mọ́ ni ẹni tí ó kù la ò mọ̀. I'm not talking out of sympathy. Don't sympathize with me. My story is a very wide story. And if I happen to tell the story, my own personal story and what happened within my family, you just look like this. It's an eye-opener that in Katokuni so it's for real. That is for real. That now make Almighty Allah to now bring wisdom and put it into me. Intelligence. What kibo milara? Yes. For me to run the affairs of my life. Not to knock on their door. If I knock on your door, mo ṣe síbẹ̀ ni. Tí mo bá ṣe síbẹ̀ nínú wọn, light and light will knock. And mo bá dé knocks in the door. If you don't open, Ọlọ́run ní ṣí ni fún ẹ mọ́. Torí pé mo ṣe síbẹ̀ ni. Àṣesílẹ̀ ní jábọ̀ wá bá. But yet, I didn't stand for that. Àwọn tí mo ṣe náà ń jẹjẹkújẹ. Yes. Àwọn tí mo ṣe náà ń jẹjẹkújẹ. But then tó bá ṣe halal ni ọmọ jẹ. That is it. I stay by Almighty Allah. Let the conscience of everybody come and be. Jẹ́ kí ẹ̀rí ọkàn everybody. Jẹ́ kó mọ̀ tẹ̀lé kálẹ̀ káàkiri. But I still remain láti sọ fún gbogbo yín pé èmi Zubairu Muhammad Taofeek. Ìdílé mi mo plead fún yín sir. Mo plead fún yín sir. And they will not. Tán bá pín okay tí mo ń pè ní ìdílé mi okay mo sọ. Sáwọn tán okay wọ́n ti yọ mí kó nínú àwọn. Bàbá mi ò yọ mí kúrò nínú ọmọ. Nílẹ̀ Yorùbá òbí mélòó ló ti fẹnu ara ẹ̀ sọ pé ọmọ àlè ni ọmọ àlè ni ọmọ wọn ni ọmọ àlè ni ọmọ àlè ni ọjọ́ mi. Tí wọ́n bá sọ fún wọn pé kọ́ mọ́ ṣe kí ni tó bá yẹ ṣe pẹ̀lú ògọ́rọ̀ máa sì kọ́ ẹ lọ́mọ wọn kọ́ ẹ lọ́mọ wọn mélòó ló ń ṣẹlẹ̀. Títí mi ló ń ṣẹlẹ̀. Wọ́n ní kí n gbẹ́sẹ̀ kúrò mo ní mi ò gbẹ́sẹ̀ kúrò. Wọ́n ní kí n mọ́ sọ̀rọ̀ mo ní máa sọ̀rọ̀. Bàbá tó bí mi pè mí several times wọ́n bá pè ní tẹ̀fẹ́ gbọ́nù wọ́n pè mí several times pé àwọn fẹ́ kí mi pẹ̀lú àwọn kájọ lórí ìjókòó pẹ̀lú Monsuru mo ní no way. Ẹ lè pè mí kí n lórí ìjókòó pẹ̀lú Monsuru. Ọ̀dà náà àwọn pè Monsuru táwọn bá sọ pé Monsuru pé kọ́ mọ̀ bọ̀ wá bá wọn ní don't do it. Do not do it mo nítorí kí ni ti kú ní tèmi nìkan. Lọ́wọ́ pé ńgbà tí kí ni ẹ fi bẹ̀rẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lẹ́ni ẹ jẹ́ kájọ jókòó àjà sọ̀sọ̀ pẹ̀lú Monsuru I can hear it. But I can't torí pé èébú bàbá mi ìrègùn lórí bàbá mi tẹnu Alhaji Monsuru jáde ibi tí mo ti bí mi nìyẹn. Wọ́n rán bàbá mi ní Mẹ́kà. Ẹ mọ̀ owó èmi ni mo rán bàbá rẹ̀ ní Mẹ́kà. Wípé bàbá wọn ní sí ká mọ̀ ṣe nǹkan fún wọn. Èébú yẹn publicly lórí YouTube ni mo ti wò ń gbà náà mi ò tí ì sí YouTube account. Mo sì lè sọ bí tí kí ni ẹgbẹ́ ti ṣẹlẹ̀ àwọn ẹlẹ́rìí sì wà níbẹ̀. Ní Oko Mòlídì máa jọ̀dún àbí nǹkan kan 20 ọdún bàbá Oko ibẹ̀ náà ti sọ̀rọ̀. Àní wọ́n tún lọ síbi kí náà àwọn Ansarudeen pé ẹ bá mi kìlọ̀ fún lọ́ba níkà o ẹ sì bá mi kìlọ̀ fún náà ní mọ̀ṣá wọn ẹ bá mi kìlọ̀ fún ẹ̀wẹ́ o tán bá bẹ̀ mí mi ò ní gbà ta ló tún wá bẹ̀yẹn tí wọ́n fi nìkan gbà. He said it on Saturday wọ́n pick me on Wednesday. The case is still running. Ẹ̀yin ẹbí wọn lórí jókòó. Táwọn ọlọ́pàá tán ṣe wá ẹ̀ mo bá tiẹ̀ ní mo fẹ́ ṣagídí tẹ́ pé mi náà rọ́fíà ní mi tó bá mo bá ṣagídí mo bá ní mo sàrọ̀ tán bá wá yìn mí ní ìbọn lẹ́sẹ̀ ńkọ́. Tàbí tán bá ní ẹsẹ̀ ni ó ti bá mi tó lórí bá mi lórí ẹ̀ bá mọ́ celebrate ẹ̀ náà ni o.
wọ́n bá ti wá ṣe yẹn ni wọ́n bá sọ pé wọ́n kàn kó mi ọlọ́run mọ́ jàre láburú wọ́n kàn lọ rí kó mi máwọn amúrọ̀bà kan tó bá ti rí ni wọ́n á ní mo lọ rí digunjalè ni wọ́n wá drop ọ̀rọ̀ Yunusa wọ́n á pé mo lọ rí jalè ní ibi tó gbé ti jalè nígbọ́n bí ti bá lẹ́sẹ̀ wọn ò kúkú ní jẹ́ kí kámẹ́rà mọ́ nǹkan wá bá mi kí n sọ̀rọ̀ wọ́n kàn fi hàn mí báyìí ni nígbà tó bá sì ti yá báyìí ẹ̀yin oní kámẹ́rà báyìí wọ́n ti gbé mọ̀ dání báyìí wọ́n ti mọ̀ sọ gbogbo tá à ń bá ń bí ẹlẹ́rìí ni sẹ́yìn ọmọ nǹkan tí mo lọ nínú àwọn ọlọ́pàá ni ẹni tó gbé kámẹ́rà dání báyìí ti kàrẹ́ báyìí ni wọ́n gbé mọ̀ lé lórí báyìí tó mọ̀ sọ tó ní tán bá bí ó ní kó mọ̀ sọ tá bá ní kó ti mọ̀ sọ kó tó mọ̀ sọ̀rọ̀ ní kó mọ̀ sọ tó bá ṣe tó kójú bẹ́ẹ̀ lọ báyìí pàkàwọ́ tá bá sọ báyìí ó ti parí ó ti lọ nìyẹn òun náà sì bẹ̀rù kó mọ̀ pé sọ̀rọ̀ lọ pa ẹ̀ náà pé èmi náà ni mo pa èmi náà ni mo pa èmi náà ni mo pa torí pé ó ti rí kú lọ́ọ̀kan ẹni pé gbogbo àwọn tó ń gbé sínú kámẹ́rà kan mọ̀ sọ̀rọ̀ sẹ́yìn pé gbogbo wọn náà ni wọ́n ṣe ni you don't know what criminality is all about. I've read books about it and I watch films about it. Mo lè tún lọ sí oríṣiríṣi court tí kìí ṣe pé kéèsì tí mi gẹ́gẹ́ tó bí just like that I go there to go and sit down to listen to a lot of things. Bàbá tó bí mi àjọ òye court pẹ̀lú wọn dáadáa àwọn nǹkan tó bí pẹ̀lú àwọn court yẹn tó wáyé báyìí tí wọ́n bá sọ fọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yẹn kálukú ọ̀kan àwọn mìíràn báyìí ni kéèsì tó lè jíjà bàbá mi ò jalè bàbá mi ò sì lù yẹn ní jìbìtì bàbá tó bí mi ò jalè mo lù yẹn ní jìbìtì bàbá tó bí mi gbàgbé ni nígbà tá a fi wà ní Búkúrú ó dídí ìlú náà bá jà gbogbo àwọn Yorùbá ìlú wọ́n dáwọ́ jọ tán dìtẹ̀ wọ́n dáwọ́ jọ dìtẹ̀ bàbá tó bí mi ẹbí wọn léèrè bàbá mi padà jẹ́rìí wọn ìníbọn náà lájọ́ ń pè é kọ̀tún dáadáa bó torí pé orí òdodo ni wọ́n wà bàbá tó bí mi padà jẹ́rìí wọn sọ lọ́fà tó ń pé gbogbo nǹkan tó ń sọ ní ìsìn wọ́n wá sí wọn lẹ́nu ni I'm his bona fide child tí n pẹ̀lú wọn jọ wà for very very long yes bí wọ́n léèrè odidi ìlú gbógun ti wọn odidi ìlú Ògbómọ̀ṣọ́ parapọ̀ Nurudeen gbogbo Yorùbá mo ṣe ṣàlẹ Ògbómọ̀ṣọ́ wọ́n gbógun ti bàbá mi nígbà náà omi nínú àwọn ọmọ yẹn wọ́n ti bí wọn omi nínú àwọn ọmọ yẹn àwọn tá sì ti bí wọn gbà nù sí pẹ̀lú wa tá ń ṣe wàhálà àwọn tá sì bí láàrin ìgbà náà á tún padà tún fún wọn ní sítórì ni wọn mọ nǹkan tó ń lọ tá fi ń ṣẹjọ́ àwọn tí gbogbo kí náà ṣojú tó ṣojú wọn wọ́n pọ̀ ní ìṣẹ́ tá sì tún kù láàyè tó bá dàbí irọ́ ni ẹ lọ rí bẹ́ẹ̀ lórí lọ́wọ́ ọba Búkúrú tó yẹ pé ọmọ ilé jagun ní l'Ógbómọ̀ṣọ́ yóò ròyìn àwọn ìfẹ́ǹtì báyìí fún yín ní ilé àbítírà ẹ lọ rí bẹ́ẹ̀ lọ́wọ́ alájí Baba Gani organizer ń bẹ níwájú táwọn olùgbò ń bẹ níwájú ọjà àgbo Central Mosque ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn lọ́rọ̀ tí mo sọ fún yín níbo làwọn wíwìn mi ó ṣì yé wa barbarians tí mo pò yìí court gbogbo àwọn adájọ́ yẹn I learn a lot of things from it it's so sympathetic. I'm not telling you my stories because I want you to sympathize with me no tí ẹ kà mọ́ wo àwọn tó yẹ pé Ọlọ́run àṣírí wọn bù tí wọ́n á wò pé àwọn lè yẹ̀yẹ́ tèmi wọ́n lè bọ́ mi lẹ́wọ̀ gbogbo wọn ni mo mọ̀ ya wọn tọ́ máa fẹ́ mọ̀ halẹ̀ pé bóòlù ṣe jẹ́ máa mọ̀ sọ pé ìyá rẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rí ni omi inú àwọn tí gbogbo nǹkan tó pọ̀lọpọ̀ wọn ṣe yẹn bí wọn bá tiẹ̀ sí pẹ̀lú àwọn lóbìnrin inú ilé wa wọ́n bẹ láyé wọ́n bẹ l'Ógbómọ̀ṣọ́ àti tó ṣẹlẹ̀ lẹ́yìn odi àti tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tá ń bá kiri àti ètò ẹgbẹ́ wà glaring tá a bá múlẹ̀ ara ẹgbẹ́ ilé ìṣègbè sórí báyìí àbí kò rí báyìí ẹ wá fi ìpele yẹyẹ títí mi ẹ fi ìpele yẹyẹ àfààní wọn bá fẹ́ sọ sítórì rẹ kì í ṣe títí mi so ẹ̀yin èèyàn lórí fọkàn yín balẹ̀ orí òdodo tí mo gbẹ́sẹ̀ lé náà mo gbẹ́sẹ̀ lé mi ò ní gbẹ́sẹ̀ mi kúrò mbẹ̀ pẹ̀lú gọ́nà tí máa fi jáde láyé ẹ mọ̀ bá mi bẹ́ lọ́wọ́ bá kọ́ mọ́ jẹ́ kí n lè gbẹ́sẹ̀ mi kúrò lórí òdodo tí máa fi jáde láyé kì í ṣe pé mo fi wúgà pé mo tó mo kù èèyàn bí àṣà bàbá ìyàwó mi ní èèyàn ló wò báwọn àbẹ́yàn ni ìgbà òun náà ni mo lè dojú rẹ̀ bolẹ̀ gẹ́gẹ́ bí òwe tí bàbá mi mọ̀ pa ni adẹ́tẹ̀ fìlà rẹ̀ sùn ó ní máa rí nǹkan mi lórí ẹni tó bá mọ̀ mí ò jẹ́ mọ́
nínú ọ̀rọ̀ títí mi gan-an ìgbín tẹ́ bá wọ́n náà bàjẹ́ kódà àwọn táwọn jọ ń kóra wá kiri wọ́n ti rí i pé Zubairu Muhammed Taofeek kù lẹ́ni tí yẹn máa dìtẹ̀ ó kù lẹ́ni tí wọ́n máa ṣèbàjẹ́ rẹ̀ torí tẹ́ bá ṣèbàjẹ́ rẹ̀ àbí tẹ́ bá ṣe kìíní yóò tù sí lọ́wọ́ tó bá sì tù sí lọ́wọ́ yóò dẹ̀ tẹ́ bá tógun tẹ́ bá tọpẹ́ tẹ́ bá fẹ́ parọ́ mọ́ tẹ́ bá fẹ́ tó bá dé bá yóò kì í ṣe ti dánu yóò mọ̀ sọ fún yín pé eléyìí ṣe báyìí mo fi pamọ́ eléyìí ṣe báyìí mo fi pamọ́ eléyìí ṣe báyìí mo fi pamọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí bẹ́ẹ̀ ni pé mi ò ní sùúrù tó yìí eléyìí ṣe báyìí fún mi ó ṣe báyìí mi eléyìí ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi tẹ́ pẹ́ padà fọ ọbẹ̀ nù báyìí ni a fi pé mi lè fẹ́ lọ rí túlẹ̀ ní òwò ọjà ní láàrin ìjà wàláì tẹ̀láì ṣùgbọ́n bí láì lẹ́sẹ̀ láìláì láwọn àfi mo bá yá ọmọ máa lè lóko ṣùgbọ́n tí mo bá yá ọmọ máa lè gbogbo àwọn tó yẹ pé ìwọ ọmọ àlè ń bẹ lára wọn nínú ìdílé wa pátápátá Ọlọ́run kó wọn jáde yóò sì fi wọn ààyè sì ní fi wọn lẹ̀ gbogbo ẹni tó bá sì lẹ́tọ̀ọ́ nínú ilé Ọlọ́run bá yóò fi ẹ̀tọ́ everybody lé lọ́wọ́ ó la bíbẹ̀ Ọlọ́run bá ó la jẹ̀bi Ọlọ́run bá ó la ọ̀kan ṣoṣo rẹ̀ ó la gbogbo bí tó ń gbèjì kírun mo tó bá ní gbogbo àgbáńlá ayé báyìí lónìí kò dùn mí mo ń sọ ni gbogbo mo fẹ́ káwọn èèyàn kẹ́ lórí kọ́ ẹ̀kọ́ ọmọ ìyá náà ní kí n yí àwọn ọmọ bàbá wọn mọ bàtì ẹ níbi tó ń gbèjì wá burú fún ẹni ẹ̀kọ́ eléyìí tí tó ń ṣẹlẹ̀ sí mi l'Ógbómọ̀ṣọ́ àti tó ń ṣẹlẹ̀ fún mi nínú ìdílé mi ó tún ti wà nínú àkọsílẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́ tó yẹ pé tó bá dọjọ́ iwájú tí nǹkan máa ń ṣẹlẹ̀ wọn pé mọ́ tó ṣẹlẹ̀ lọ́dún báyìí nílé lọ́ba níkà ni ní táwọn kan mọ̀ ṣe mọ̀mọ́ nìyí àwọn tó dúró nìyí bẹ́ẹ̀ lórúkọ wọn náà ṣe máa wà. Jímọ̀ ayọ̀ láṣẹ Ọlánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé Ọlọ́run bá yóò wọlá bí ṣe ń jẹ́ òun yóò sì wọlá gbogbo tó ń gbé tí ń kéwú tó ń gbé tí kéwú tó bá káàkiri ayé pátápátá gbogbo ibi tí bàtà gbé tí ń tẹ ẹnì kọ̀ọ̀kan wá lẹ́sẹ̀ Ọlọ́run bá yọ̀ bàbá wọ̀ ọlá hawla wala quwwata illa billah assalamu alaikum.